Masali kaoribaya kasaida yagaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sádàlíkàbà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Masadali kaparibaya kasaidaya. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jẹ́ a jọ gbàdúrà lé lórí. Kó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì l'Olúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni t'Ọlọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Wọ́n Massive Global kórè wọ̀lú o. Torí lóye. Ẹ̀talẹ̀ pẹ̀lú pọ̀pọ̀nbalẹ̀. Torí lóye. Ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye. Torí lóye.
ọmọọba orí lóye. ọmọ sim global concept ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. ǹtí ọmọ sim global concept tí mò ń ṣe nìyẹn. èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí ilé ìwé ìgbàlódé ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. ẹ má dààmú jìnnà ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Omosim Global Concept. ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀ bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. atakàn mọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́ tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484 lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Omosim Global Concept ra ilé ra lẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. ẹkúlé báyìí là ń kára ilé ẹrí wàhálà kírú ọ̀nà mo kí tọmọdé mo kí lágbà mo kọkùnrin mo kóbìnrin mo kó nílé mo kálejò mo kóyún inú o mo sì káṣẹ ẹbí mo kọ́ ọmọ ọkọ mo sì kọ́ ọmọ àlè gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá gbogbo yín mo kí kódà yín bẹ́ẹ̀ kí n so ojúlówó ọmọ gbogbo yín náà mo kí àtọmọ burúkú àtọmọ dáadáa gbogbo wọn náà ni wọ́n wúlò láwùjọ gbogbo wọn náà wúlò gbogbo wọn náà níṣẹ́ tí wọ́n ń ṣe tílé bá kàn ń tòrò lọ tí kò sí dídàrú díẹ̀ níbẹ̀ kò dáa náà tó kò ní jẹ́ ká mọ ìyàtọ̀ tó wà nínú rere àti búburú gbogbo ìdí nìyẹn tó fi jẹ́ pé a nílò ó ti yé yín àti ọmọ ọkọ àtọmọ àlè a nílò wọn. mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé ẹ káàbọ̀ sórí ètò kí Sọmọlúkà nìkan ló fẹ́ turukú lénìí o àwa home base media àwa la fẹ́ bá yín sọ̀rọ̀ lénìí àwa la fẹ́ gbé ọ̀rọ̀ jáde àwa la fẹ́ bí ìyá ọ̀rọ̀ síta lẹ́ẹ̀kan sí ipò kí gbogbo wa pápátá ẹ̀yin tẹ́ wá ń wò wá ní Facebook ẹ máa bá wa pín ètò yìí o ẹ̀yin tẹ́ ń wò wá ní YouTube ẹ bá wa pín o ẹ̀yin tẹ́ ń wò wá ní TikTok ẹ má ṣàlàyé bá mi pín tẹ́ ẹ bá dẹ̀ ti ń pín ẹ máa ṣe kí ni ẹ máa láìkì ẹ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń wò wá ní TikTok ẹ ti mọ̀ pé láìkì yẹn ìyẹn ló ṣe kókó ẹ máa tẹ̀ kó máa lọ. adúpẹ́ pẹ́ òkun o mo dúpẹ́ fún dídúró tì yín ní gbogbo ìgbà ẹ̀yin olólùfẹ́ wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lóde lálejò mo kí gbogbo yín. jẹ́ níwọ̀n àgbà tí a bá retí àwọn ìwà tí wọ́n fẹ́ wọlé láti Yorùbá Based Media. Àwa náà máa tẹ̀síwájú títí tí ètò tí yóò tó fi tò kí kúkú ṣèmi mo kàn mo fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí èmi wá tẹ̀síwájú kí n máa bọ́rọ̀ lọ ó dáa pé ẹnìkan ti wọlé lára wọn.
Comrade Taiwo, ẹ bá wa kí gbogbo ará ilé o. Ẹ kí gbogbo àwọn tó ń wò wá nílé pátápátá. Comrade Taiwo, ẹ on mute kẹ́ sọ̀rọ̀. Yá mo kí gbogbo ilé pátá tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko àti lẹ́yìn òde níbikíbi tí àǹfààní bá ti wà fún àti bá ti ń wo ètò alálùbáríkà lórí ìkànnì bàbá mi Ọmọlúkà Great TV. Ẹ jọ̀ọ́ bí ẹ bá ṣe ń wọlé ẹ bá love kẹ̀dẹ̀ bá share ẹ bá pín ètò yìí dáadáa. Ẹ jẹ́ kó kan onílé kó kan àlejò kó kan ọkùnrin kó kan obìnrin. Èmi náà ni ọmọ yín tí ẹ fẹ́ fún ẹ tóun náà fẹ́ yín Fáyọ̀ Èjìrọ́ yìí lákẹ́ ọkàn ni mo pè jùlọ wọlé tọ̀ mí ẹdun agbódegere fèrèfé. Táíwò lèmi jẹ́ Thomas bàbá tó bí èmi lọ́mọ. Ìmọ́lẹ̀ Yorùbá 1 òun gangan ni orúkọ ìkànnì wa. Ẹ ṣeun ẹ máa bá wa bọ̀. Thank you. God bless you. Ẹ ṣé mo dúpẹ́. Bàbá wa Thomas Taiwo àwọn ni wọ́n sọ̀rọ̀ tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbóhùn wọn tán yẹn. Ìyẹn ni Èjìrẹ́ ará Ọ̀kín ará Ìṣokùn ọmọ ẹbí jọ bí orí igi ọ̀kan bá bí èjì bọ̀rọ̀ ló wọlé tọ̀ wá bómi ń bá ọrẹ lẹ́kì mi ń padà sẹ́yìn ló sọ alákìsà sọ wọ́n dorí gbà sọ bẹ́kìsì bẹ́kẹ́sẹ́ Èjìrẹ́ ẹ̀dúnjọ bí bàbá ọmọ. Mo kí yín mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Èmi nìkan kọ́ ni mo wà lórí ètò gẹ́gẹ́ bí mo ṣe sọ. Bàbá wa bàbá Èkìtì àwọn náà ti dé bí ẹjẹ́ gbé wọn wọlé káwọn náà kan ṣe kí ni kan kí gbogbo ará lé. Bàbá Èkìtì ẹ kí gbogbo ará lé o, ẹ sọ pé wọ́n kú lé gbogbo ọmọ Yorùbá. Bàbá Èkìtì ṣe tí ì ṣe tán ni tó bẹ́ẹ̀ bá tí ì ṣe tán ẹ̀jẹ̀ ń gbẹ́ lómi wọlé káwọn máa kí àwọn ọmọ Yorùbá lọ. Mass burial àwọn náà ti wà pẹ̀lú wa. Ẹ máa gbọ́ dẹ́ndẹ́ ọ̀rọ̀ lénìí. Mass burial ẹ bá mi kí gbogbo ọmọ Yorùbá. Ẹ kí gbogbo ọmọ Yorùbá. A kú dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko àti lẹ́yìn odi ní ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Àwa náà ni ọmọ yín Williams Olúwatósìn tí gbogbo àmọ́ náà ní kékeré mass burial for all the bad leaders. A kí gbogbo yín káàbọ̀ sórí ètò bàbá wa Ọmọlúkà. Ojú àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Yorùbá ní onígbọ̀dàlẹ̀ ṣàpọ̀nà lápọ̀dàlẹ̀. àṣẹ wà. Ẹ ṣé mo dúpẹ́ tó kù. Bàbá Èkìtì àwọn ọmọ Yorùbá fẹ́ gbóhùn yín ẹ gbóhùn sókè. Bàbá Èkìtì àwọn aláwìlì onídìrí fún. Bàbá Èkìtì ẹ gbóhùn sókè. Ẹ gbé ohùn sókè àwọn ọmọ Yorùbá fẹ́ gbóhùn yín. Ẹ̀yin tí TikTok ẹ máa bá mi láìkì ẹ kò ní bàjẹ́ fún yín. Bàbá Èkìtì ẹ sọ̀rọ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, according to the time, ibi tí ẹ wà. According to the rhyme. Mo kí gbogbo ojúlówó ọmọ Yorùbá. Yóò dára fún yín kò ní bàjẹ́ fún yín. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ní ṣòwò sájà dí àpò. Bẹ́ẹ̀ ni ẹ̀ ní ṣàṣedànù. Gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa tẹ́ ń làkàkà lójoojúmọ́ pé kí ìran Yorùbá kó bọ́kò lóko ẹrú. Gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa àtẹ̀yin ẹ̀gbọ́n wa àtẹ̀yin àbúrò wa tẹ́ sọ wípé ìlérí àti májẹ̀mú Ọlọ́run gbẹ́dọ̀ ṣẹ mọ́ wa lára. A kí yín o, ẹ kú àdúró ti Yorùbá o, Yorùbá mọ̀ lóore o. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ tún gbàgbọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa tẹ́ ẹ gbàgbọ́ nínú bàbá Professor Banji Akíntóyè tẹ́ ẹ gbàgbọ́ ọmọdé Yẹmọ Ìgbòho Òòṣà a dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin yàn pé ẹ̀yin ò ní fi bí ṣú olóore lérí àti májẹ̀mú Ọlọ́run máa ṣe nínú ayé yín. Mo kí. Network palava Bàbá Èkìtì níṣẹ́ lájà kájọ akẹsẹ̀ sí ṣòkòtò kan lónìí ni o kí n yá. Ìmọ́lẹ̀ Yorùbá mo kí Ọmọlúkà ẹkọ ọkọ onítìrí ìjọ tẹ́ fẹ́ ṣe wẹdí yìí kẹjá mọ o. Bàbá Èkìtì ẹ̀yin àti ẹlẹ́jọ́ súnmọ́ra èmi dìnnà sí mo dènà sí ẹ̀yin àti ẹlẹ́jọ́ súnmọ́ra ẹjọ́ gba Jésù gbọ́ ni ìwọ evangelist àbí ṣe evangelist ilẹ̀ ni òun dígínẹ́sì dígínẹ́sì ẹ̀mí mímọ́
má bẹ̀rẹ̀ àgbà mí náà má bẹ̀rẹ̀ àgbà mí gbà mí lọ́wọ́ Ọmọlúkà. Ẹnìkan máa tiẹ̀ pé oníkí wá kọ̀ọ̀hún ní orin tá a kọ fónítìrí yẹn olórin yẹn ló dáa kán fi máa dìlíbà èèyàn ẹ̀mí onítìrí jáde lára mi. Olóyè fún deliverance olóyè kán máa fi ṣe deliverance fún yàn ni. bẹ́ẹ̀ ni kò parọ́. Orí mi ní Bíṣọ̀bù apẹ́ni ẹnìkan ẹ̀ ṣe jàre. Bíṣọ̀bù apẹ́ni ẹnìkan ẹ̀ṣẹ̀ já kan lọ agbami ètò káti ẹ̀ bára wa sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá a kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ dúró ti òtítọ́ tẹ́ dúró ti òdodo. Òtítọ́ ni o kò sẹ́ni tó mọ inú ẹnikẹ́ni. Òtítọ́ ni Yorùbá ní ara la mọ̀ àmọ́nú. Inú ìbá ṣe é sí àbámẹ́ni tó fẹ́ ni. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tó bá ní ẹ̀rí ọkàn á mọ̀ pé tá a bá gbé ìjà òmìnira dání òtítọ́ àti òdodo la fi ń jà á. Òyìnbó dẹ̀ sọ pé a journey of a thousand miles start with a step. Bẹ́ẹ̀ bá fẹ́ rìnrìn àjò 20 ọdún ìgbésẹ̀ kan ni wà kọ́kọ́ gbé. Bó o bá fẹ́ rìnrìn àjò 30 oṣù ìgbésẹ̀ kan ni wà kọ́kọ́ gbé kó tó di pé wà bẹ̀ sí ní gbé gbogbo ilé ìtókù. Ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ gùn. Ìdí pàtàkì tá a ṣe wá síbí lénìí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá ẹ pé kí wá aṣọ Ọmọlúkà nìkan ló wà bí àwọn èèyàn wá sì wà tán máa darapọ̀. Lady K ń bọ̀, bàbá wa àfáà oníláwà ní Ọládọ́gba wọ́n ń bọ̀, Yorùbá ló wù mí ń bọ̀, ọmọ ọba Abíọ́dún ń bọ̀, Òmèyọ̀ ń bọ̀, ọmọ Ọbásanjọ́ ń bọ̀, gbogbo wọn náà máa kún orí ètò lénìí lórí kálukú máa sọ tiẹ̀. Nígbà bá wá sọ níwọ̀nba lọ́dọ̀ Ọmọlúkà bí a tún lọ sórí pílátífọ́ọ̀mù wa a tún lọ tún yẹbẹyẹbẹ níbẹ̀. Ìdí tá a ṣe wá ni wípé ṣé n tó tọ́ ni káwọn ọmọ Yorùbá dẹ̀ máa fojú olóore gúngi? Ṣé n tó yẹ ni káwọn ọmọ Yorùbá ká máa fi ibi ká máa fi sun olóore? Kí a rí ẹni tó ṣe wá lóore, ká rí èèyàn tó dìde pé ìyà ìpọ̀jù fọmọ Yorùbá ó ti tó gẹ́, kó wá jẹ́ pé ìwọ̀nba ibi tó bá dé àwa yìí là ń di lọ́wọ́ tá àjẹ́ kó lè tẹ̀síwájú nínú iṣẹ́. Àwa yìí náà làwa fi gi gùn lójú, àwa làwa ń sọ̀rọ̀ ẹ̀ ní burúkú, àwa làwa ń perí ẹ̀ láì dáa, àwa là ń pè lórúkọ tí ò jẹ́ ọmọ Yorùbá. Ẹnìkan sọ̀rọ̀ ó ní ìjà Yorùbá ṣòro gbé. Kí ló dé? Most especially ìwọ tó pera ẹ lọ́kàn lọ́mọ, mo sì ń bọ̀ wá ṣe special program fún ẹ. You are nobody. Tó bá lówó ní sáyàrá ẹ, tó bá mọ̀yàn ó mọ̀ sáyàrá ẹ, whatever. Wọ́n lọ́mọ tí àìmọ̀ṣẹ́ kọ ọmọ orogún ló jẹ́ kó korí sómi gbígbóná. MC tí wọ́n ń sọ pé òun pọ́nlé, MC ò jáde lọ́jọ́ kan kó bú Sunday Igboho ni, kò jáde lọ́jọ́ kan kó condemn Sunday Igboho ni, kò jáde lọ́jọ́ kan kó condemn Yorùbá nation ni, kò fi ọjọ́ kan sọ ọ̀rọ̀ against Yorùbá nation. Ìwọ ló mọṣẹ́ kọ̀, ó sọ̀rọ̀ ẹ̀dọ́mọ orógùn, ó wá kí orí bọmi gbóná, orí abódànù ni. Bọ́mọ orógùn bá mọṣẹ́ jẹ́ yóò kí orí bọmi gbóná ni. Ọ̀kanlọ́mọ kí wá ṣèwọ nìkan ẹ pọ̀ bẹ́ẹ̀ o. Gbogbo yín tẹ́ kóra yín jọ tẹ́lẹ̀ fẹ́ máa kan Sunday ọmọ Adéyẹmọ lábùkù. Ìṣẹ̀dá ọmọkùnrin yẹn á bí yín, ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá bí yín, torí wípé ẹ wà láyé nígbà tí yà ń jẹ ìran Yorùbá, nígbà tí gbogbo wa tá à ń sun ẹkún àsundá. Ẹ dìde, àtẹ̀yìn àtèrò tẹ́ ẹ nílẹ́yìn, àtẹ̀yìn àtowó yín, àtẹ̀yìn àti popularity yín, ẹ dìde kẹ́ ẹ sọ pé èyí tẹ́ fi yà jẹ ìran mi ti tó, èyí tẹ́ fi yà jẹ ọmọ Yorùbá ti tó. Kàkà bẹ́ẹ̀ àyè ara yín lẹ̀ ń jà fún. Ẹ tún wá jàjà ọmọ Yorùbá tó dìde tó sọ pé eléyìí ti tó gẹ́, ẹ wá dìde ogun sí, ẹ̀yin lẹ gbógun tì, ẹ wọnú ilé ẹ babẹ̀ jẹ́. Kàkà kẹ́ kẹ́dùn pẹ̀lú ẹ, ẹ tún yẹ̀yẹ́, ẹ tún yọ̀ ọ́, ó tún lọ. Wọ́n mú
lórílẹ̀-èdè Benin ẹ̀ tún fún nífọ̀kànbalẹ̀ ẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní kẹ́gùn ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi sí. Ìgbòho ò kì í ṣẹgbẹ́ yín ẹ̀yin fúnra yín mọ̀ Ìgbòho ò kì í ṣẹgbẹ́ yìíkéyìí nínú yín. Adéyẹmọ ìwà jù wọ́n lọ ò kì í ṣe ẹgbẹ́ wọn ẹgbẹ́ bàbá wọn ló ń ṣe. ẹgbẹ́ bàbá wọn. Ẹ jẹ́ kí n dé mọ́bẹ̀ náà kí n lọ sọ́dọ̀ àwọn bàbá mi tó ti wà bí because bá ní kí n máa tò ó lọ máa tú ní bẹ́lẹ́bẹ́lẹ́bẹ́lẹ́ fún yín ni. Olóòjọ́ kan lọ́mọ bolo tí ìṣọ̀kan lọ́mọ ẹranko ta ni ẹ́ ta ló gbórúkọ ẹ rí kò sẹ́ni tó gbọ́ ẹ rí wọ́n ti gbọ́ Ìgbòho látọdún tó ti pẹ́ Sunday Ìgbòho wọ́n ti gbọ́ látọdún tó ti pẹ́ kò sẹ́ni tó gbọ́ ẹ. Ẹ jẹ́ lọ tààrà sọ́dọ̀ brọ́dà mi jàre Thomas Taiwo káti ẹ̀gbọ́n tó fẹ́ sọ lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí wọ́n ṣèwọ́ nìkan ọ̀kan lọ́mọ ẹ pọ̀ lẹ́nu ẹ o àtàpọ̀ tí ẹ̀rí wà tẹ́lẹ̀ tó lòun ewé gbọ́ndán ẹbẹ̀wé gbọ́ndán ló lòun jẹ́ mi ò jẹ́ understand. Yorùbá ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú gbẹ̀yàn ní òtí ẹ̀wọ́ bí tá a wà. Thomas Taiwo bá mi gbóhùn sókè kí lórí sọ̀rọ̀ yìí yóò dáa fún ọ. yà mo kẹ́yìn bàbá mi mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé lóko àti lẹ́yìn òde. Ẹ máa bá mi gbóhùn sókè díẹ̀. ok sir mo kí àǹfààní àti ọ̀rọ̀ fẹ́ wà fún wa tí a ti ń gbádùn ètò alálùbáríkà yìí Ọlọ́run ò ní fi kálukú wá sílẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá mi Chief Doctor Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé wọ́n kúṣẹ́ takuntakun. Ọ̀tá ń ṣe lásán ni kò sí kankan tí wọ́n lè ṣe tó lè fi borí gbogbo ní bàbá yìí gbé kalẹ̀. Ó ṣe mí láàánú wípé ní àná mo jáde láti advice gẹ́gẹ́ bí ọmọ tí bàbá tí mo lè pe Okanlomo láti lè kí ni nǹkan mi tó wà lẹ́yìn wípé olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà kí ni nǹkan mi tó wà bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ìbàjẹ́ àtàwọn ìwà ìkà tí ẹ̀ ń wù káàkiri yìí because ẹ fọ́ọ̀tù ọ̀mù tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹ lè jáde láti wá jà fún wa because irú àwọn tí máa yẹn jà fún eléyìí àwa tá à lẹ́nu láti sọ̀rọ̀ láwùjọ àwa tá à ní àǹfààní láti bá àwọn kankan tò wípé ó lo àti ẹ̀mọ́ lágbájá lókè àwọn tàmẹ̀dù lókè ẹni wá jáde wípé òkè òun rẹ̀ láti jà fún ọmọ Yorùbá ṣé torí pé ó gba lórí àwọn èèyàn ń yìn wípé lára àwọn akọni ilẹ̀ Oòduà ẹ lè torí wí orí tẹ bá wò wípé ohun tí Ìgbòho ṣe Ọlọ́run fi ìyìn àti àpọ́nlé yìí ó fi lára wípé kí ọmọ Yorùbá kí wọ́n gbé gẹ̀gẹ̀ wípé bẹ́ẹ̀ kí ti ẹni tí ẹ support kó rí bẹ́ẹ̀ bí a ṣe fi ṣe rán ohun ní kálukú ó yàtọ̀ ọ̀tọ̀ it's totally different ní pápọ̀ iṣẹ́ tí Ọlọ́run wọ́n Ìgbòho láti ilẹ̀ wípé láti wá jà fún ẹ̀tọ́ àwọn less privilege iṣẹ́ tí Ọlọ́run wọ́n ẹni tí èyí tẹ̀lé ni láti máa ṣàánú fún ẹ̀yin tí òbí gbókè o ẹ̀yin rẹ́ẹ̀dì láti gbà á ní lọ́dọ̀ ẹ̀ ti wà ókè tó bọ́ sí Ìgbòho àwọn tó wípé àní ìkọ̀kọ́ lọ́wọ́ àmọ̀yàn lókè mo kí ló tún kù a ní kí òde sá ó sá a ní kó fi tó owó ẹ̀jẹ̀ ó fi ilẹ̀ kí ló tún kù tí ẹ tún fẹ́ kí ẹni tí òbí gbókè o ohun tí ẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kó fi ilẹ̀ ó ti filẹ̀ fún kí ló tún kù tí ẹ tún fẹ́ gbà ń diẹ̀ ẹ̀ ń sọ wípé ó ní bàbá yín Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ Ọlọ́run dẹ̀ ti bá yín ṣe ẹni tẹ́yìn ní bìlíìfù ní ẹ̀nìyàn ó dẹ̀ ti wọlé gẹ́gẹ́ bí wípé ẹ̀yin nígbà tó dé Nàìjíríà ó lè tò àti Bọ́lá Ahmed Tinubu tó bá débẹ̀ àǹfààní àtọrọ ọ̀dọ́ lè wà fún ẹ̀yin láti lè lẹ́nu láwùjọ bọ̀tà àwọn òwe tí àwọn òní lè bẹ́ẹ̀ láwùjọ Ìgbòho nìkan làwa mọ̀ ó lè ṣe gẹ́gẹ́ bí ìwọ̀nba bọ́lọ́run ṣe irun kí ló tún kù tẹ́lẹ̀ tí máa yẹn ṣe mo fẹ́ kí ẹ mọ kíní kan o ọjọ́ tí a bá tó bá ti dẹ́kun láti bẹ̀rẹ̀ sí ní bá ènìyàn jẹ́ ọjọ́ náà máa bẹ̀rẹ̀ sí ní bá a jẹ́ kanlẹ̀ I can say it vividly pẹ̀lú àwọn nǹkan tí mo gbọ́ rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n pè mí wípé a lot of stories ní àtàwọn nǹkan tí ẹ máa ń sọ ẹ máa ń wù kẹjáde ni don't have the evidence of it program tí ẹ ṣe léyìn àwọn ọ̀rọ̀ tí Ìgbòho ti sọ sẹ́yìn òun lè play náà Ìgbòho kò háìdì ara ẹ̀ wípé òun ò gbowó olóṣèlú ó dẹ̀ ní gbowó tó dé ní alùbàtà kò kì í dání ìjẹ́ ṣé a máa ṣe kí ní ìtòkè kan nípa ní ìtàn ya ni Ìgbòho tí lóun ọba yẹn jẹ mọ́ ó lóun ọba yẹn ṣe mọ́ ó lóun ní jà fún ẹ̀sìn òun rẹ̀ kí ìyà kó jà àwọn èèyàn òun mọ́ kí ìyẹn ló fi wá jẹ́ ọ̀ràn ló fi wá jẹ́ wàhálà níwájú kí ló dé tí a bá ní ní bá àbá bá ni a máa ń tẹ̀ lẹ́yìn ẹ̀ ni ẹni tá àbá lè ṣe wá a máa ń fi lè ní ẹ̀ lé dágbò òun 100% because Ọlọ́run ti ṣòro fún máa yẹn délẹ̀ no matter ẹni ìbàjẹ́ tí ẹ̀ bá ṣe èmi á sọ fún lẹ́nu kí 0% ni ẹ̀ lè reduce
love Ìgbòho lọ́kàn àwọn ènìyàn because wọ́n rí effort ẹ̀ ẹ̀yin wà ń bẹ̀ náà ẹni bí ẹni jọ ọ̀pọ̀ káàkiri tí wọ́n gbé wọn nínú igbó káàkiri ṣé ẹ̀rí wọn ni àwa rí ọmọ Yorùbá tó dúró tó fún wa ẹ fẹ́ máa fi ibi ṣú àwọn ò ní gbà fún yín ní kẹ́ má follow way tí ẹ follow way ibi tẹ́yìn ní believe lé lórí ẹ fi Ìgbòho lẹ̀ fún wa please we are urging you lẹ́yìn àpọ́nlé àbùkù ló máa ń kù sà kò dẹ̀ ní dakírò ọmọdé báyìí kó máa mú irú ẹ̀yẹn àgbàlagbà báyìí kó máa rí yín fín is not quite okay but ẹ wá sọ wípé òkè o bí ẹ ṣe fẹ́ ni ẹ because ẹ jẹ́ bí ọmọlúwàbí ìwọ̀nba ètò tí mo ṣe lánàá fún yín wípé òkè o ẹ fi Ìgbòho sílẹ̀ mo bẹ̀ yín mo fi alálẹ̀ bẹ̀ yín gbogbo nǹkan tí ẹ̀ ń sìn mo fi bẹ̀ yín ẹ jẹ́ bí mùsùlùmí ẹ ní ẹgbẹ́ ẹ̀sìn mùsùlùmí lọ́wọ́ ẹ dẹ̀ jẹ́ agbẹnusọ fáwọn àáfàá ǹjẹ́ ṣé bí wọ́n ṣe kọ́ nínú ìlànà Islam yẹn it is very ashamed of you doing that online kí ló tún kù tí ẹ fẹ́ gbà lẹ́yìn ẹ̀ ẹ lé ẹni kò lóògùn ẹni kò ní ìkankan àwọn èèyàn dẹ̀ ti accept ẹ̀ bẹ́ẹ̀ lóògùn yẹn tún continue kí ló tún dé kí lè fẹ́ fà á ti pọ́n yín létò á bu iyì kún yín á ti fún yín ní iyì gẹ́gẹ́ bí ọmọlúwàbí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ògidì àti fún yín tó sà please respect yourself and follow your lane àní kẹ́ má ṣe tí but àwa ò lè gbà gẹ́gẹ́ bí ògidì ọmọ ọkọ Yorùbá kí a máa sọ wípé òkè ẹ fẹ́ jókòó kí a máa tàbùkù Ìgbòho nígbà ò sọmọ pé àgbàlagbà ni kò yẹ ní da kí ọmọdé rú wa tí ẹ tó bí wa lọ́mọ ká máa rí bí o. kí lọ́jọ́ bí Ọ̀kanlọ́mọ ṣe ń pè látàgbà bó ló ti ń gbà lágbà. ẹ ṣe jàre bàbá mi Táíwò kò ní bàjẹ́ fún yín masberry àyín ni màá pè next ẹgbẹ́ òsókè. masberry are you with us? ẹ káalẹ́ ògbólé o ẹ káalẹ́ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa nílé lẹ́ẹ̀kan sí ṣe rí ọ̀rọ̀ Ṣákírù ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ bá tiẹ̀ mọ̀ dáadáa Ṣákírù lórúkọ ẹ̀ àwa mọ̀ dáadáa lábẹ́òkúta bàbá tó bí lọ́mọ sunkún kú ni bẹ́ẹ̀ mo sọ fún yín bàbá Ṣákírù sunkún kú ni tó kílẹ̀ expect bẹ́ẹ̀ ni Ṣákírù lórúkọ ẹ̀ ìgbà kan wà tó kọ́kọ́ pera ẹ̀ ní babaláwo tó lóun dá àwọn èèyàn lóhùn ṣẹ́rí sórí ẹ̀ yapa gan kò ní tán tó dáa ìyá tó bí lọ́mọ alábàárù ló ń ṣe láfẹnwá mi wàá lè sọ tí ìyá yóò bá sí bẹ́ẹ̀ ni yes ìyá tó bí lóhùn láfẹnwá so ẹ mọ̀ ẹni tí ò bá ti láṣọ rẹ̀ lórí ìkọ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ṣé tàwọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ẹni tí ẹ̀dẹ̀ ń wò ìkó kò tiẹ̀ kì í ṣe ẹni tó jẹ kó máa sọ̀rọ̀ séèyàn débi tá a máa búyàn tẹ́ bá mọ àwọn nǹkan tó ń bàjà bó ṣe wà yẹn ìyàwó tó fẹ́ á fẹ́ dàbí first born ìyá ẹ̀ ìyàwó ẹ̀ jùlọ dànùdànù ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún lálámọ̀ràn dáadáa ni. kí lẹ sọ. mo ní kò tiẹ̀ wá lálámọ̀ràn dáadáa nígbà téèyàn bá fẹ́ ẹ̀jẹ̀ ìyá ẹ̀ níyàwó ṣé kò yẹ kí ìyẹn tún máa gbà lámọ̀ràn pé ìgbésẹ̀ tó ń gbé ìgbésẹ̀ tí ò dáa ni. ní abọ́rọ̀ ẹ̀ lọ́jà rẹ máa. bó ṣe wà yẹn ẹ jẹ́ kí n sọ nǹkan tó gbé dọ́dọ̀ Ìgbòho fún yín ṣé ẹ̀ ń gbọ́ mi sà. ẹ sọ̀rọ̀. ṣé ẹ̀ ń gbọ́ mi sà. sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ẹ sí o. ayé ò ní mú ẹ sí. sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ẹ sí. bẹ́ẹ̀ ni Ṣákírù Ọ̀kanlọ́mọ nǹkan tó bá dọ̀dọ̀ olóyè ìyàwó ẹ̀ Kúdí lórúkọ ìyàwó ẹ̀ Kúdírátù lórúkọ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni Kúdí lórúkọ ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ ń wojú Ọlọ́run ni kò tí gbọ́ pa kò tí gbọ́ pó ìyàwó ẹ̀ bó ṣe wà yẹn ìyàwó ẹ̀ ní eégún àdá àjìná lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni tó bá dàbí pé bóyá ọ̀rọ̀ àbí kìíní kò sẹ́ni tí ó mọ̀ bó ṣe wà yẹn ìyàwó ẹ̀ légbó àdá àjìná lẹ́sẹ̀ kò dẹ̀ tún gbọ́ pa kò gbọ́ pó ṣùgbọ́n Ṣákírù Ọ̀kanlọ́mọ fẹ́ nítorí owó tó ní
Wọ́n sọ ó bẹ́ẹ̀. fẹ́ ọmọbìnrin, ó fẹ́ nítorí owó tọmọbìnrin yẹn ní. Ọmọbìnrin yẹn ló gbé wá sí Amẹ́ríkà. Ọmọbìnrin yẹn gan bá ṣe gbọ́ tàn yẹn, ọmọbìnrin yẹn fẹ́ lọ ṣoògùn lọ́dọ̀ ẹ̀ nígbà tí, torí ẹ̀ mo fi sọ láti bẹ̀rẹ̀ pé Ọ̀kanlọ́mọ máa ń pera ẹ̀ ní babaláwo ńgbà kan nínú Abẹ́òkúta, kàwá mọ̀ tán ẹ̀ dáadáa. Ìgbà kan wà tí mo jáde fọ́kànlọ́mọ tó ń tírẹ́tìn fóun máa pa Kásmọ̀. Ó ní 200,000 lòun máa fi ń pààyàn. Ó sọ jáde pé tóun bá fẹ́ pààyàn fóun ná kọjá 200,000. So bó ṣe wà yẹn, ó fẹ́ trend ni, ó fẹ́ fi Chief Sunday Igboho ṣe negotiation. Bó ṣe wà yẹn kò tí ì kọjá ọ̀dọ̀ MC, kò tí ì dọ̀dọ̀ Tinubu. Ẹ jẹ́ kí n panu mọ́ díẹ̀ kí kẹ́lómi tún sọ̀rọ̀ so that kí lè máa gbárò yẹn jọ. Èyí tó Ọ̀rọ̀ pọ̀ pọ̀. ní ayé òbí mú ẹ sí o. Mú ẹ sí, bẹ́ẹ̀ Èyí ni. òbí mi àrọ̀ àrọ̀ gan. Ayé Bá òbí ti wí ló mú ẹ máa sí. yí, mú ẹ sí. Àṣẹ wà. Ọlọ́run ti mọ̀ ń bọ̀ lọ́dọ̀ yìí o, ẹ ṣe sùúrù ìta àgbàlá fáńgà. Kọ́mírẹ́dì bíi ẹbí Smáìlà ẹgbẹ́ òsókè. Ilẹ̀ tí gbogbo àwọn ẹranko onídọ̀ tí wọ́n fẹ́ máa tọ̀tọ̀ kú sọ, wọ́n fẹ́ máa bu ẹnu ẹgbẹ́ ẹnu ẹ̀jẹ̀, wọ́n fẹ́ máa bu ara wọn ẹ̀jẹ̀ lórí. Ẹ kú ètò mo kí gbogbo ilé o. Kò ní alágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀kanlọ́mọ Sakiru Ọ̀kanlọ́mọ kì í sọmọ Yorùbá. Ẹ̀yin náà gbó kọ ni Álímì. Ṣé ìran Yorùbá kan máa ń jẹ́ Álímì ni? Ìran Yorùbá kan kì í jẹ́ Álímì. Ọmọ àlè ni Fúlàní ló bá ìyá ẹ̀ sùn. Torí tó wáyé pé ọmọ Yorùbá ni lóòótọ́ kò yẹ kó mọ bu ẹnu àtẹ́ lu olóyè Sunday Igboho. Ọmọ kọ̀ọ̀kan látú iṣẹ́ takuntakun tí olóyè ṣe fúnlẹ̀ káàró òjíire. Tó yẹ kó Yorùbá ní Sakiru. Ẹ máa ṣí ẹ. Sọ yẹ kó máa sọ wò kán ní sọ yẹn. Ẹni tó jẹ́ pé wà ó lé bó bàtẹ ẹsẹ̀ tó wá gbé Igboho ọba ní bóbẹ́mù tó ní ni. Ó lè wà lẹ́gbẹ̀ẹ́ Igboho láéláé. Wọn ò dá Sakiru Ọ̀kanlọ́mọ mọ̀ ní Nàìjíríà lẹ́yìn àwọn agbèrò tí ń tẹ̀lé lẹ́yìn. Lẹ́yìn àwọn agbèrò ẹlọ́mọ tí tẹ̀lé lẹ́yìn ta ló mọ̀ tó onìkan bá jáde kò sẹ́nìkan tó tẹ̀lé lẹ́yìn. Ẹ̀wọ̀n fi wé yẹn ẹ̀wọ̀n fi wé bàbá Igboho sáré pé 1 battalion ní over the world mo ti mọ bàbá Igboho sà over the world ọ̀wá ń ṣèké ta ní agbára lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan tó bá sọ nípa olóyè Mọ́jàsọ́lá orí ààrẹ ni wàá fi gbé e torí Sunday Igboho kìí ṣe ní àgbẹ̀ kìí ṣe ní ẹ̀lẹ́ bu kẹ́lù torí gbogbo ọmọ Yorùbá ló mọ agitiyan ló mọ wàhálà tó ṣe fún wa ló mọ ìjà tó ṣe fún torí gbogbo ọmọ káàró jíire nínú wàhálà nínú ìnira tó sì dìde tán láti gbogbo nǹkan tó wọ́n bá ṣe fún un tó sọ pé ó tó gẹ́sẹ̀ àsìkò tó láì jẹ́ kí ìran òun kókò lábẹ́ ìyá tá à ń jẹ lọ́wọ́ àbí kan tó jẹ́ pé ọ̀wà elephant kò sẹ́ni tó mọ̀ níbi kankan ọwá lérò pé ó kọ Sunday Igboho òun lọ́wọ́ ibi dent lórí social media wọ́n lọ pa kò sí kankan lẹ́nu ẹ̀ ìkàn jam talk lásán ni ìkàn jam talk lásán kò sí kankan lẹ́nu ẹ̀ sẹ́ni gbọ́ ọ̀rọ̀ Sakiru ẹranko lọ́mọ ọmọ Fúlàní ni kì í sọmọ Yorùbá ojú ń pè ẹ́ láàfà ṣé àáfà kan máa ń hùwà bẹ́ẹ̀ ẹni tó bá gbèsè Ọlọ́run dání ṣé máa ń hùwà pàlàpàlà tí ń hù yẹn tọ́ọ̀gì agbèrò tọ́ọ̀bù tó àfà ló bá ń ṣe ni tọ́ọ̀bù tó ọba bẹ̀rẹ̀ láàfà ọmọ ẹ̀ ló ṣiṣẹ́ Ọlọ́run gbogbo owó tó ti sọ lórí social media yẹn kò ní máa sọ fún díẹ̀ ọ̀rọ̀ Sakiru ẹranko lọ́mọ ẹ mẹ́rin ká sọ̀rọ̀ jù nípa ẹ̀ nǹkan tá a ṣe lónìí program tá a ṣe lónìí àbí fún wọ́n nìní nítorí bàbá Igboho sà kì í ṣe ní àrífín kì í ṣe ẹni tẹ́lẹ̀ kan lè sọ̀rọ̀ àǹfààní síla ọmọ káàró jíire ló mọ Igboho sà àtàwà èrò àtàwà lídà Sakiru ẹranko lọ́mọ ibo ló ń wà tá mọ̀ tá ń dà mọ́lẹ̀ Yorùbá kódà gan ibi tó ti wọ́n lábẹ́òkúta gan wọ́n mọ̀
wọn ọmọ fámi ọmọ rẹ ṣé wọ́n níbẹ̀ láàmú ọ̀bọ̀dáwòrà ṣé wọ́n níbẹ̀ láàmú gbọ́wọ́ ẹnu ẹ̀ gbogbo ọmọ káwọ́ jíire ẹ̀ ń wò wá ẹ bá wa pé ètò kó lọ dáadáa ẹ bá wa sí ẹ bá wa láìkẹ́ ẹ bá wa lọ́ọ̀fù ẹ kó lè kàn Sakiru lára kó lè kàn lára. Sakiru ẹranko lọmọ Sakiru Alimi Sakiru Alimi Ìgbòho kì í ṣẹni tó lè rí kì í ṣẹgbẹ́ ẹ má fi ta yín olóore lọmọ Yorùbá ló jẹ́ mo sọ fún yín ibi tí àwọn ọmọdé bá ti ń ṣeré wọn máa sọ pé èmi ni Ìgbòho kò sẹ́ni tó sọ pé èmi náà kọ́ lọmọ rí àwọn ọmọ kéékèèké wọn máa jà wọn máa jọ gun ohun orúkọ yẹn ilé àsọ pé a ní èmi ni mo fẹ́ ṣe Ìgbòho ìyá ní rárá ìwọ ò lè ṣe Ìgbòho èmi ló tọ́ sí èmi ni màá ṣe Ìgbòho tòrọ́ mọ̀ pé Ìgbòho akíkanjú ni aláàánú ni ajìjàngbara ni gbogbo eléyìí làwọn ọmọ wọ̀nyẹn rí wọ́n dẹ̀ rí ìgboyà tí Ìgbòho ní boldness làwọn ọmọ wọ̀nyẹn ti ń sọ pé dandandandan èmi ni màá ṣe Ìgbòho èmi ni Ìgbòho ilé àní rárá èmi ni Ìgbòho ìyá ní rárá èèyàn mélòó ló sọ pé àwọn ọlọmọ kọ̀ọ̀kan lọmọ orí pé ẹranko ni ẹranko lọmọ Sakiru lọ jáwọ́ nínú gbogbo ilé tó ṣe kó tó gbé yìí àti wọ àpótí ẹ̀rí tó ló jẹ́ àpótí ẹ̀rí tó péré ẹni prọfẹ̀tì àbí pásítọ̀ whatever you call yourself ẹ lọ jábọ̀ ilé yóò lè gbé yìí ẹ̀ka téèyàn bá fi ojú olóore búkí oore máa ń dìnà sílùú ẹ̀dá bẹ́ẹ̀ ni ẹni tó bá ń wo olóore tó fi orí tó torí ẹ̀ tó ń bínú sí olóore ẹ̀ oore a máa dìnà sírú wọn lọ́nà kan tàbí kejì olóore yín ní Sunday ọmọ Adéyẹmọ jẹ́ ìgbésẹ̀ Sunday ọmọ Adéyẹmọ wà lára tó dá ìpayà fún àwọn Fúlàní nílẹ̀ Yorùbá sẹ́ríkì gàngán ní kí mo bá ti gbóhùn Sunday àyà mi a sì gbọ́n jáde rárá wá ayé jápọ́ lápọ̀n tí ó yọ kẹ má jẹ́ kí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ká nílẹ̀ ẹjọ́ tí ẹ̀ tí ò yẹ kó tọ́ fún. Sakiru ò gbájúmọ̀ tó mọmú láyà ẹ kó má jẹ́ káwọn tó láyé bínú sí ẹ. Bàbá Èkìtì kí tó pè yín inú bí mi. Sakiru, I don't know who you are, but I would like to know you more. But the little tí mo ti gbọ́ nípa mo discover that you are just a non-entity. You are nothing but a court jester. Aláwàdà ọba ni ẹ́, aláwàdà kẹ́ríkẹ́rí. Ẹni tó bá ti ka ìwé Ààrẹ Àgbò, Aríkúyẹrí, ọkùnrin kan wà nínú sinimá Ààrẹ Àgbò yẹn. Wọ́n ń pè ní Ọ̀bọ Lágídò. Ọ̀bọ Lágídò ni ẹ́. Ọ̀pọ̀lágídò ni ẹ́ Ọ̀kanlọ́mọ Sakiru gbajúmọ̀ tó mọ̀ mú láyà ẹ̀. Ìgbòho ṣoore fún ẹbí gbogbo ẹ̀ láti gbọ́ ṣùgbọ́n àdìbí sọ̀rọ̀ àdìbí sọ́ kọ́mọ́dà bẹ́ẹ̀ ní káàkiri ìwọ̀n kọ́mọ́dà bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ ẹ̀ tó bí tí Ìgbòho sọ fún wa bọ̀dì ìṣẹ̀dá ẹ̀ mọ̀ ìgbé Ìgbòho bẹ́ẹ̀ o kò bá lè ní ìṣẹ́ ní kìíní ká ẹ̀. Báwo awádìí àdẹ̀mọ̀ ìpẹ́ ló ti sọ òdodo olóore Ìgbòho ẹ̀jẹ̀ ó ṣoore fún ẹbí directly ṣùgbọ́n ibi ló fi sàn fún ọmọ Adéyẹmọ oore máa sáfúrú yín ni ó ti dandan. Awínà ìwé òtòrí owó kò fẹ́ ìyàwó tó fẹ́ kò tún lè gbà ẹ́ lámọ̀ràn ojú tẹ́rí pé ayé yìí jọ ta papọ̀ bí kúkúrú ẹ lóyún ni ayé yìí ta pa. Nígbà tó o bá wà tó o lè tó o kúrò fún Yorùbá àti tí wọ́n bá ibi tójú ọjọ́ délé ní níta Ismail ní ẹbí òtún lọ́dọ̀ yìí. Nígbà tí ẹ bá wà bẹ́ẹ̀ ṣe rí o ò wúlò fún ìran Yorùbá o ò lè dìde kó jà fún ìran ẹ pé tí ìyá jẹ ìran bíi tó o tún rẹni tó dìde ògbógun tì í. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀ kí tó fún bàbá Èkìtì láyè kó tó sọ̀rọ̀. Sakiru ẹ̀ṣẹ̀ wo gbọ́ ni Sunday Igboho ṣe jáde kó sọ fún gbogbo ayé ọ̀pọ̀ pè mí kó sọ pé kan báyìí ni Sunday Igboho ṣe. My number is public ó wà lórí fọ́nrán mi tó bá dé péjì mi wà rí nọ́mbà mi bẹ̀
ìbá ṣe TikTok, ìbá ṣe YouTube mi, ìbá ṣe Facebook mi, ìbá ṣe Instagram mi, anywhere tó bá dé wàá bá nọ́mbà mi níbẹ̀. Sakiru, mo fẹ́ mọ ẹ̀ṣẹ̀ gan-an tí Ìgbòho ṣẹ̀ ẹ pọ̀ nílẹ̀ Yorùbá o, tí ẹ rí tí Fúlàní fojú ọmọ Yorùbá rí, ṣùgbọ́n tẹ pẹnu mọ́ tẹ́ ẹ lè sọ̀rọ̀. Ìgbòho sọ̀rọ̀ ẹni kò gborí wá kẹ́ẹ̀bẹ́ bí ọba tiẹ̀ ṣe kankan nípa ọ̀rọ̀ Yorùbá mọ́, ìwọ̀nba tọmọkùnrin yẹn ṣó mà ti ṣe nǹkan, ẹ̀yin náà ẹ ṣe kan tiẹ̀ rí pé ẹ ṣe, ẹ̀yin apọ̀dà gbogbo aláìlérò. Sakiru, wojú mi dáadáa, wọ́n ló sọ pé 200,000 ló fi ń pààyàn. Sakiru bàrà wà lè má lo 200 kọ́bọ̀ kó dẹ̀ jọ́ lọ́hùn pé Ọlọ́run owú lọ́lọ́run, Ọlọ́run owú ni Ọlọ́run. Ó ní ẹ máa wá ṣíwèrè tó ń dájọ́ ikú fún ẹnìkan tí ò dẹ̀ mọ̀ bóyá òun máa lọ lọ́la. Wọ́n ń dájọ́ ikú fún ẹnìkan o ò mọ̀ bóyá wà lọ́la. Aṣíwèrè. Sakiru, wojú mi dáadáa, àkókò lè mi o. Tó bá gbé ìgbésẹ̀ kankan, bàbá Èkìtì ẹ sọ̀rọ̀. Mo kí gbogbo wa pé a kó ètò ilẹ̀ Yorùbá tá a dìde fún, tá a ń jà fún, àtàwọn olórí wa tá a sọ wípé kò sí àyè kí ìdọ̀tí kankan kó ta mọ́ wọn lára, ìṣẹ̀dá wọn máa gbé wá lẹ́yìn, kò ní dójú tì wá. Ṣé ẹ rí lákọ̀ọ́kọ́, Sakiru orúkọ tẹ̀ ń pè ẹ má pè lórúkọ yẹn mọ́. Ṣé ẹranko ṣe ènìyàn lórúkọ Sakiru? Tẹ́ bá sì ń pè ní Ọ̀kanlọ́mọ, ẹ̀ ń pọ́n lé ní. Ṣé ẹranko ṣe ènìyàn? Ṣé rí ènìyàn tó bá ti wà láyé yìí, tó bá ti jẹ́ ẹlẹ́nu méjì, tó jẹ́ pípé tí ó lè pa èèyàn, ó lè gbẹ̀mí aya, ó lè gbẹ̀mí ọmọ torí owó, irú àwọn bẹ́ẹ̀ ẹranko ni wọ́n nínú ènìyàn. So Sakiru jẹ́ kan nínú wọn tó jẹ́ ṣẹranko ṣe ènìyàn. Tí ẹ bá rántí, Sakiru yìí ti jáde síta tó kì Tinubu délédélé, tó bú Tinubu dáadáa pé ó lè ní ẹnu ẹ̀ ní mo ti kọ́kọ́ gbọ́ pé Tinubu ń gbé drug, ẹnu ẹ̀ ní mo ti kọ́kọ́ gbọ́ pé Tinubu bẹ̀ kó jẹ́, ẹnu ẹ̀ ní mo ti gbọ́ pé Tinubu ó parọ́ age, pé gbogbo tó wà lára Tinubu irọ́ ni, ẹnu Sakiru ni mo ti kọ́kọ́ gbọ́. So tí Sakiru bá dìde lẹ́nìí tó torí owó tó lọ lẹ̀ mẹ́rin sí olú ọmọ kó lè rówó gbà, ẹ ti mọ̀ pé kò níṣẹ́ lọ́wọ́. Irú àwọn báyìí ló yẹ kí àwọn Muslim Association, àfáà gidi, àwọn sheikh gidi, kó yẹ kó sọ fún pé kó má bà wọ́n. Sakiru kì í ṣe èèyàn, ẹranko ni. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ti pè mí rí pé kí wá join àwọn láti lè campaign fún Tinubu. Mo dẹ̀ sọ wípé Yorùbá lè ṣe lèmi dúró fún. Mo wá bí léèrè mi tó yẹ pé ó ti bú Tinubu yìí tó kì í parí ẹ̀ fún ìmídélé ó kọ̀ ti fóònù mi. Ṣé rí, tá a bá ń sọ̀rọ̀, ẹ má máa sọ̀rọ̀ olóyè Ìgbòho àti Sakiru papọ̀, wọ́n jìnnà síra wọn. Wọ́n jìnnà sórí. Ènìyàn ò lè fi kú wé oorun. Ṣé ẹ gbọ́ mi? Tí Yorùbá bá fẹ́ dánú ara wọn dùn, wọ́n ní ọmọ ìyá ní ikú àtọ̀run. Irọ́ ni o, wọ́n ń ṣọmọ ìyá o, wọ́n jìnnà síra wọn o. Yorùbá ẹ máa gbọ́ o, ẹni tó sùn orí ọ̀fẹ́ wà fún láti jí o, láti dìde o lọ́jọ́ kejì. Ẹni bá ti kú ó lọ, wọ́n á kọlẹ̀ bóni, wọ́n ń ṣọmọ ìyá o. Tí Yorùbá bá sọ wípé ọmọ ìyá ni oorun àti ikú, wọ́n yàtọ̀ síra wọn. Ìgbòho àti ẹranko lọ́mọ, ṣẹranko ṣe ènìyàn.
mo yàtọ̀ oníbàárà ẹ gbọ́ dáadáa o oníbàárà ni Ṣakiru ṣẹranko ṣe nìyàn ibi tó bá ti rí owó ṣé ẹ̀dẹ̀ mọ̀ bí nǹkan àfọmọyọ torí pé òun gan mọ̀ pé òun ò lọ́jọ́ ọ̀la ẹni bá lọ́jọ́ ọ̀la kò ní fẹ́ jà yí ọmọ títí ẹ̀ mọ́lú ó mọ̀ pé òun ò lọ́jọ́ ọ̀la kó ń kúkú lu ayé yẹn bó ṣe wu òun ibi tó bá dẹ̀ ti gbé ohun owó bí Ṣakiru lọ́mọ ṣe wà yẹ ó lè dọ̀bálẹ̀ fún anybody láti lè make owó ṣé rí n tó du Ṣakiru ẹranko ṣènìyàn ṣẹranko ni wípé ó fẹ́ fi kú pa Saidi Shittu kò fẹ́ kí Saidi Shittu gbélé ayé mọ́ olóyè ó ń lé ikú sí Saidi Shittu ṣùgbọ́n ẹlẹ́dàá Saidi Shittu ò gbà fún nípasẹ̀ olóyè Sunday Igboho ní tí Igboho fi dọ̀tá ènìyàn mo béèrè ní ọ̀sẹ̀ tó kọjá lọ́dọ̀ olóyè pé olóyè kílẹ̀ rà lọ́wọ́ ọmọkùnrin yìí ó ní wọ́n ìmọ̀ra wọn sì kò ju bí ọdún bíi 4 or 5 tó bá ìtọ́ ọdún 5 ni pé torí ọ̀rọ̀ Saidi Shittu tó fẹ́ ṣe ní jàǹbá tóun ò dẹ̀ jẹ́ kó rí Saidi Shittu ṣe ní jàǹbá ni wàhálà ẹ̀ so ẹ ti mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá ẹ máa gbọ́ o níbi tó ti jìnnà síra wọn o ní ilẹ̀ Yorùbá a lè máa sọ̀tàn Yorùbá lénìí kádárúkọ Ṣakiru ṣẹranko ṣe nìyàn tẹ́ ń pè ní Ọ̀kanlọ́mọ kò pọ́sibù wọ́n lè máa sọ̀rọ̀ àwọn ọmọ Ẹ̀gbá lénìí kán ní wọ́n máa ṣíwèé kan Ṣakiru ṣẹranko ṣe nìyàn tí ẹ̀yìn ènìyàn pè ní Ọ̀kanlọ́mọ kò pọ́sibù ṣùgbọ́n tó bá sọ ìtàn Yorùbá lénìí tó bá sọ ìtàn Yorùbá tí wọ́n bá dárúkọ Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ìtàn Yorùbá ò tí ì pé láyé pé ìtàn Yorùbá ò tí ì pé gbogbo wa la sọ wípé Yorùbá ni wá yes ṣùgbọ́n ọmọ Adéyẹmọ ó fẹ́ràn ara ẹ̀ ó dẹ̀ fẹ́ràn ìran tó ti jáde ṣùgbọ́n ọmọ Adéyẹmọ fi ìfẹ́ràn ìran tó ti jáde ṣe àkọ́kọ́ ó fi ìfẹ́ràn ibi tó ti jáde ṣe àkọ́kọ́ tó tó gbé titi ẹ̀ lé lẹ́yìn ṣùgbọ́n Ọ̀kanlọ́mọ ó fi titi ẹ̀ síwájú ibi tó ti máa rówó gbà kó náà lè gún mọ́tò ńlá kó máa rírú wọn. nẹ́tíwọ́ọ̀kì ni ẹ má bínú o wọ́n máa padà ń sìn nẹ́tíwọ́ọ̀kì ni. Ìgbòho jìnnà sí wọn Bíbélì wípé ó ní abanijẹ́ ènìyàn. Network. Tó o bá ti dẹ́kun àti banijẹ́ bí ọ̀rọ̀ tí brother mi máa gbẹ̀dà ṣe tó sọ ó fẹ́ fi olóyè sí Sunday Igboho gòkè ní irọ́ ló dẹ̀ ń pa àwọn kan ti sọ fún wa rí pé ọdún 12 rẹ̀ tán ti mọ olóyè Igboho àwọn kan ti sọ fún wa rí pé 15 years rèé táwọn ti mọ olóyè Igboho ìgbà tá a dẹ̀ wádìí àwọn méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta 2021 lolóyè Igboho ló mọ̀ wọ́n so ẹ ti mọ̀ pé Ọ̀kanlọ́mọ ẹni tí ò bá ti dára ẹ̀ mú tí ò lè dára ẹ̀ ní tí ò lè dá ìrònú tí ò lè dájọ́ kókó ronú tí ò tiẹ̀ lè wo pé ṣé ìwà tí mò ń wù yìí ṣé a gbọ́dọ̀ bá mi ń bẹ̀ tó dẹ̀ ti gbórúkọ àwọn àáfàá tó ń pera rẹ̀ ní àáfàá láì mọ̀ wípé kò gbóná kò tutù ni
Ṣákírù lọ́mọ ìtìjú ló jẹ́ fún ìlú tó ti jáde. Ṣákírù lọ́mọ ṣẹ́fẹ́ kó ṣe nìyàn ìtìjú ló jẹ́ fún ẹ̀sìn Islam torí pé ń tá a gbọ́ ni wípé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó ní ìfẹ́. Mo máa ń sọ dáadáa nígbà tẹ́mi wà ní Ìjẹ̀ṣà Tẹ̀dó. Bàbá kan máa ń sọ̀rọ̀ tó bá ti jí láàárọ̀ kùtù ní 5 o'clock yẹn. A ní ìmọ̀ ló làdí ní ọgbọ́n orí ògbé. That word ó mú mi kí n fẹ́ràn mùsùlùmí gan. So ẹni tó bá ti ṣe Islam tó dẹ̀ pera rẹ̀ ní sheik àfà kò yẹ ká máa bá wọn níbi ìdọ̀tí. Kó lọ síwájú lẹ́nìí kó padà ẹ wo ayé Ṣákírù lọ́mọ ẹ wo ayé ẹ̀ ṣé ayé ẹ̀ mú yes kò lè mú yes. Saheed Shittu tó ń lé kiri tó torí ẹ̀ tó gbógun ti olóyè Sunday Igboho ayé Saheed Shittu better times 100. Bó ń ṣe ọmọ kiri torí pé ó fẹ́ kí Tinubu lè rí òun kó lè sọ pé òun ṣiṣẹ́ papọ̀ tó lọ kó àwọn kìnnì kan jọ tó pera wọn ní aṣíwájú blogger. Saheed Shittu tó dúró lórí òtítọ́, Saheed Shittu tó dúró lórí tó gbàgbọ́, Saheed Shittu tó ní ìmọ̀ fún ara ẹ̀ tó lè dá ronú fún ara ẹ̀ pé ohun tí mo sọ yìí mo lè dúró tì í. Akíkanjú ọmọ ni ayé Saheed Shittu bẹ́tà tí Okanlomo times millions. Tó ẹja fẹ́ ṣe ara pé ènìyàn lẹ̀ àìgbọ́n ló ń dà láàmú kò dẹ̀ rí ilé ayé wá torí ẹni tí ò bá ti rí ilé ayé ní wá ní gbóná ní Titu. So Ìgbòho ṣe ní àrífín ṣe rí inú mi dùn. Ó dá kẹ́nìyàn máa ṣe rere ẹ̀yin èèyàn mi. Bíbélì wípé alábùkún ni fún ẹni tó fi tọmọnìkejì ṣáájú. Mi ò mọ Ìgbòho rí. Yorùbá nation ló jẹ́ kí n mọ Ìgbòho. Ìgbà tá a dẹ̀ mọ Ìgbòho kò tá wá nù. Kò sọ wípé I'm a billionaire. Pé no. A rí àwọn tí ò lówó tó Ìgbòho tírú àwọn ìbádọ́dọ̀ wọn. Wọ́n á máa ṣe ẹ̀padà. Ìgbòho gba gbogbo wa mọ́ra. Tó bá jẹun a máa kíwọ́ bọ̀ kò sọ pé kò ní no. Torí pé Ìgbòho ó fi ti ọmọ Yorùbá ṣáájú. Mo sọ fún ẹ Ọmọlúkà mo ti sọ dáadáa lójú yín rí. Nígbà tí mo kọ́kọ́ máa délé Ìgbòho mo rò pé ilé sẹ́nítọ̀ náà mú mi wọ̀. Mo ní rárá mi ò ṣòṣèlú o Yorùbá lè ṣe ni mo wá kiri o. Ẹni yẹn ní ilé Ìgbòho nìyí ọlọ́kadà that is the first time. Kóìkì ni mo fẹ́ lọ bá mẹ́gbà ẹ. Mo ní ilé Sunday Ìgbòho mo lé ẹni wọn ní sókà ó ní sókà ńlá wàyí ilé Ìgbòho lẹ́wà yìí. Mo ní ilé sẹ́nítọ̀ rere ó ní rárá o. Tí Ìgbòho bá ní tí èmi bá ní kọ́tà ohun tí Ìgbòho ní tẹ́ bá pè mí sí Yorùbá nation màá kàn máa béèrè lọ́wọ́ yín ni pé èló lẹ fẹ́ ná màá máa fún yín mi ò ní jáde. Ìgbòho òwò yẹ ó kó gbogbo tó nílẹ̀ torí ọmọ Yorùbá. Mo ní orí ọ̀fẹ́ láti lọ sí Kútọ́nù dáadáa mo wọ ibi tí Ìgbòho ń sùn. Ìgbòho iṣẹ́ ẹni tó yẹ kó máa sunú bẹ̀yẹ níbi tó ní owó dé ṣùgbọ́n ju gbogbo ẹ lọ bí ẹ̀yin ọ̀tá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ bá mi òkè ń gbéga bẹ́ẹ̀ làwọn ènìyàn fẹ́ràn rẹ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ẹni bíi àti ju Ìgbòho lọ́lẹ́ wá lọ ṣùgbọ́n àìtó lẹ bá bọ̀ torí pé Ọlọ́run bẹ lẹ́yìn ẹ̀ Ọlọ́run bẹ lẹ́yìn aṣòdodo Ọlọ́run bẹ lẹ́yìn aṣòdodo. Ẹ fẹ́ jùlọ kẹ́ ẹ jùlọ kó lè máa wò yín lókè ṣùgbọ́n Ọlọ́run rí pé ọ̀nà tí ẹ̀ rìn ọ̀nà àbòsí ni ọ̀nà àbòsí. Jésù wípé ó ní àwọn tó bá mi kójọ ní èmi mọ̀ èmi ò mọ àwọn tó bá mi túká. Ìgbòho bá Ọlọ́run ó bá kó ilẹ̀ Yorùbá jọ ó dìde fún ìran Yorùbá ṣùgbọ́n àwọn wèrè lọ́mọ yìí àwọn ìyàwó Ọmọlúkà onítìrí àwọn bọ́lọ́run pèká àwọn bọ́lọ́run fọ̀ká ni tí ìbínú Ọlọ́run dẹ̀ ń bọ̀ lórí wọn. Àwọn abọ́lọ́rọ̀ ṣe kìje abọ́lọ́dẹ fẹ́ lójú. Mo sọ yìí mo dánu dúró ná. Ẹ ṣe tàrí bàbá mi bàbá lẹ́kìtì ọ̀rọ̀ pọ̀ bọ̀ ẹ jẹ́ ká ṣáà máa mú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá mi pásítọ̀ Agboola ẹ̀yin náà bá wa sọ sọ́rọ̀ yìí o ẹ dákun ẹ bá wa gbóhùn sókè.
ọ̀nà táwọn fi máa mú ọ̀tọ̀ ẹ ṣeun sà. bọ̀ mo mọ̀ pé wọ́n á kò ẹ ṣeun sà. yes sà. ẹ kú wájú a kú àwí tuntun a kú ètò ẹjọ́ ẹ má bínú iná lọ lọ́dọ̀ wa ń bí lọ́wọ́lọ́wọ́ mo ṣe òun lè ṣe ẹjọ́ sà ẹ má bínú sà. àkọ́kọ́ inú mi dùn fún ìpéjọpọ̀ yìí pé a fọwọ́sowọ́pọ̀ láti dojú ìjà kọ nǹkan tó ń jà wá lógun, láti dojú ìjà kọ ọ̀tá wa lágbára Ọlọ́run àwọn ọ̀tá ní rí àárín wa wọn lè ní àárín wa kó sí. ẹ ṣeun ṣàìkú àgbékalẹ̀ bàbá wa bàbá Èkìtì international ẹ ṣeun. ṣebí iwájú ni ọ̀pá ìbí tí màmá rí sí ẹni bá wa kòtò fúnra ẹ̀ lájìn sí ọwọ́ tó gẹ̀dẹ̀ wọn bá gbé ara wọn náà fi nà. mo ti wọnú ìwé òwe lọ ní ọ̀rọ̀ Ọlọ́run o. igi tá àrígi ṣígi wọn bá ti ń ṣẹ́ báyìí orí ara wọn náà máa ṣẹlé. orin kan tiẹ̀ sọ wípé ohun gbogbo tó ń ṣe kì í ṣe lórí Ìgbòho orí ara wọn náà ń ṣe lé. gbogbo ohun tó ń ṣe lórí bàbá wa Akíntóyè lórí bàbá wa lórí orílẹ̀-èdè Yorùbá tó lórí gbogbo àwọn ọmọ Yorùbá ní òtítọ́ àti lódodo orí ara wọn náà ń ṣe lé. dèmọ́ ọ̀bọ̀n ṣe ń ṣe bẹ́ẹ̀ náà lọ́lọ́run ń gba ògo ló ń gbé Ìgbòho ga ló ń gbé so kí la tún wá fẹ́ sọ. ẹ rí i pé Ọlọ́run gan fúnra rẹ̀ ó ti gba ìjà Ìgbòho bàbá wa Ìgbòho ṣà bàbá wa Akíntóyè àti gbogbo àwọn ọmọ Yorùbá tán dúró tán ní òtítọ́ àti lódodo Ọlọ́run ti gba ìjà yẹn jà. ṣe ló ń lọ́wọ́lọ́wọ́ báyìí pàṣán gbígbóná lolúwa fi ń nà wọ́n àti kíní àti kejì àti kẹta wọn àtonídọ̀tí àtoní gbogbo wọn pátápátá wọ́n ti bẹ̀tẹ̀ dé báyìí wọ́n ti bẹ̀tẹ̀ bọ̀. so nítorí náà torí mo mọ̀ pé gbogbo ọmọ Yorùbá pátápátá lágbàáyé náà ń wò wá báyìí tá a tún wò wá lẹ́yìn tá a bá ṣe táwọn kan wò wá láìfù báyìí àwọn kan á wò wá létà. now gbogbo àwọn Yorùbá pátápátá tí a jọ ń ṣètò yìí mo fẹ́ kó dímọ̀ fún aláṣálẹ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ẹni tó bá gégùn fún wa lòun yóò gégùn fún. ṣe rí ẹ̀gún kíníkan ìpè ọwọ́ Ọlọ́run gangan ló wà. so ẹni tọ́lọ́run bá fún ní oore ọ̀fẹ́ ló lè ṣe. ìdí nìyẹn májẹ̀mú ni ó ti wà pẹ̀lú bàbá wa Ìgbòho àti bàbá wa Akíntóyè pé ẹni tó bá gégùn fún wọn lòun yóò gégùn fún. ẹni tó bá bùkún wọn lòun yóò bùkún fún. kò dẹ̀ sẹ́ni tó lè fi pé kọ́lọ́run fi èèyàn rè èèyàn ò lè fi wé ti ènìyàn. ìfiré Ọlọ́run ó jìnnà sábàdà bí gímú ṣe jìnnà sórí ló jìnnà sí téèyàn kékeré ní ti ìyẹn tọ́lọ́run bá fi ìyàn rè ńgbà tó fi Kéènì rè Kéènì sọ pé eléyìí ti pọ̀ jù. so gbogbo àwọn tẹ́ ẹ rí yìí Ọlọ́run bọ́n ṣe wàyán kan ń jàporó ni wọ́n ti lulẹ̀ gbogbo wọn pátápátá náà ti lulẹ̀. so wọ́n kàn ń jàporó torí wọ́n mọ̀ pé kò sí ọjọ́ ọ̀la mọ́ wọ́n mọ̀ pé kò sí nǹkan kan fún wọn mọ́ wọ́n wá ń wá gbogbo ọ̀nà ṣùgbọ́n Ọlọ́run ti gbẹ̀yìn wọn yọ. so nítorí náà màá tiẹ̀ tún wá fàkókò yìí bẹ̀ bàbá wa kán ṣáà má bínú kán dẹ̀ má sọ̀rọ̀ bínú ṣùgbọ́n ṣe rí gbogbo wọn yẹn pé wọ́n á lọ láì jìyà náà láì o. ó ní bí ọwọ́ bá fọwọ́ so ọwọ́ pọ̀ àwọn ẹni ìkà ò ní lọ láì jìyà. ẹ má jẹ́ wọnú ìfèdèfọ̀ bàbá bí àwọn ẹni ìkà. yes sir. àwọn ẹni ìkà bọ́n fọwọ́ so wọ́pọ̀ wọn ò ní lọ láì jìyà. pàṣán Ọlọ́run ti wà ńlẹ̀ fún wọn
eléyìí tá a fọ́ lójú á fọ́ lójú, èyí tá a sínwín á sínwín, èyí tá a ya wèrè á ya wèrè lólè tí wọ́n dà wọlé torí pé Ọlọ́run Olódùmarè náà ń bá jà. bẹ́ẹ̀ ni. láì mọ̀ wọn o kí n sọ pé bóyá ń mọ̀ ṣùgbọ́n tẹ́ bá tún wá wò ó orin kan sọ pé who can battle with the Lord? Ta lẹni tó lè bólúwa jà? Ta lẹni tó lè bólúwa jà? Ta lẹni tó lè bólúwa jà? Mo ní kò sẹ́nìkan. So ṣùgbọ́n ìwé Psalm 2 ó ná kẹsẹ̀ jọ ń bọ̀ Ọlọ́run àtẹni ìfàmì òróró yàn rẹ̀ bóyá mọ̀ pé Ìgbòho ṣẹ́ni ìfàmì òróró yàn Ọlọ́run ni. Bóyá mọ̀ pé bàbá Akíntóyè ní ìfàmì òróró Ọlọ́run ni. Eléyìí náà ti fi ṣe tẹ́ nítorí pé Ọlọ́run alágbára yóò san gẹ́gẹ́ bí iṣẹ́ oníkálukú fún bí iṣẹ́ ọwọ́ oníkálukú lọ́lọ́ àṣẹ dá oníkálukú lẹ́jọ́. So gbogbo bọ́n ṣe ń ṣe là ń gbọ́ là ń wò kò sí nǹkan míì owó náà ti gbà wọ́n tẹ̀ tún sẹ́ǹdì kan sí mi ní bí ìjẹta ẹni yẹn private sẹ́ǹdì ẹ̀ sí mi ni pé kí n gbọ́ nǹkan tí màmá kan ní bóyá ní Okun àbí Kogi tó sọ lọ rẹpẹtẹ kódà ìgbà tí màá fi gbọ́ voice note yẹn ẹnu yà mí pé ìyá ẹ̀ ló àṣẹ owó ló ń sọ̀rọ̀ owó tán ti gbà ló ń sọ̀rọ̀ bàbá wa olùkà ń sọ lẹ́ẹ̀kan pé kò ń ṣe gbogbo wa lọ́mọ Yorùbá wọ́n kàn gbédè Yorùbá ni bí ọ̀pọ̀lọpọ̀ wa náà ṣe ń sọ èdè Gẹ̀ẹ́sì ṣùgbọ́n à kì í ṣe Britain bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ wọn ń sọ yìí ṣùgbọ́n kì í ṣe ọmọ original ọmọlúàbí ọmọ ọkọ. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe rọ́rọ̀ Yorùbá nation ó ti tú àṣírí ó dẹ̀ sì máa tú àwọn àṣírí Yorùbá nation ti tú àṣírí gbogbo àwọn tó jẹ́ pé ọ̀dàlẹ̀ kì í ṣe ọmọ Yorùbá kan sọ pé ọmọ Yorùbá ni wọ́n ìkànnù wọn sìn ó dàbí pé ìgbà tọ́rọ̀ yẹn ka lára wọ́n sẹ́ǹdẹ̀ sí mi náà ni bóyá arákùnrin yẹn ń jẹ́ kinní kan àlí òun náà tún sọ òkò ọ̀rọ̀ sáàlì ó ní kó búra bóyá tó bá jọ ọmọ Yorùbá ni tó gbowó tó fẹ́ máa da nǹkan rú ṣùgbọ́n lè rí Yorùbá nation dàrú wọ́n lè rí Yorùbá nation dàrú ohun tí Ọlọ́run ti ṣe ni. So nítorí náà lónìí bá ṣe ń ṣe ìpàdé ìpapọ̀ láti fi bára wa sọ̀rọ̀ gbogbo àwọn tán ti pọwọ́pọ̀ rò pọ́n ti gégùn orí ara wọn náà gégùn lé. Ìbùkún ni ti bàbá wa Akíntóyè ìbùkún ni ti bàbá wa Chief Sunday Igboho ìbùkún ni ti gbogbo àwọn home base and social media lọ́mọ Yorùbá ìbùkún ni tiwa. Ṣùgbọ́n Bíbélì sọ pé ìwà ìkà ẹni ìkà padà wá dé òpin gbogbo iṣẹ́ ọwọ́ wọn là ó dà lé wọn lórí gbogbo ìwà wọn á padà sí wọn lórí. So mo rọ̀ wá bí bàbá wa lẹ́kìtì ṣe sọ wọ́n kàn ń wá glory tí Ọlọ́run ò fún wọn náà ń wá glory tọ́lọ́run ò fún wọn. So nǹkan tọ́lọ́run ò bá dẹ̀ dá kò lè dá fún ìdí nìyẹn lẹ ṣe rí Nàìjíríà bó ṣe rí kò lè dá no matter nǹkan tí ẹni ẹ bá jẹ́ general overseer ìbá máa fojoojúmọ́ gbàwẹ̀ ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀ nítorí pé kò lè dá fún Ọlọ́run ò dá. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣé bàbá mi ẹ ṣé mo kí wa ẹ ṣeun sá. Yorùbá ní òkú ní ká jẹran pẹlẹnu òfà ọ̀nà fún mi ò jẹ́ o ká bá fi lé tèmi ká bá fi lé tiwa a máa fún lákìlú jẹ ní kíkú sòwò ní wọn pẹ̀lẹ́ wọn gbogbo wọn pátápátá ẹ̀tẹ́ náà máa bá bọ̀ àwọn ọ̀tọ̀ ní dánrò lọ ọ̀tọ̀ ní táwọn bá bọ̀ Ọlọ́run rẹ̀ kì í ṣọba ìyá Ọlọ́run ṣọba ìyá ọba olóòótọ́ Ọlọ́run lásán oníkàlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ká tó máa lọ máa wá fún wa ní ìṣẹ́jú méjì péré ẹ má jẹ́ kó o fi méjì lọ ẹbí káwọn àgbà olóyè lámọ̀ràn àti bàbá Akíntóyè ìgbìyànjú wọn ní láti discourage àwọn méjèèjì yẹn wọ́n jà lè sọ pé ká ṣe Yorùbá ti ṣe wọ́n ìgbàgbọ́ mi tí wọ́n ń gbìyànjú láti ṣe nìyẹn frustrate wọn kán tì wọ́n débi tí wọ́n fi sọ pé àṣẹ wọ́n
ní tí wọ́n fẹ́ kàn ṣe nìyẹn ẹ bá mi gba àwọn méjèèjì lámọ̀ràn pé ó ń sọmọ olókùn bẹ́ẹ̀ ni ibi tó dẹ̀ dára kì í ṣọ̀fẹ́ ibi tó níyì kì í ṣọ̀fẹ́ ẹ bá mi gba olóyè lámọ̀ràn ìṣẹ́jú méjì lábẹ́ látọ̀dọ̀ ọmọ sáìbò ó bá tó yìí 2 minutes láti parí ètò oníkàlùkù wa lè máa lọ. Bọ́lá ní bàbá wọn sọ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ikú owó bàbá dá mi lọ́lá ọ̀rọ̀ ẹ̀gàn kọ́. Bàbá mi Chief Dr. Adéyẹmọ Ìgbòho Òòṣà mi ò ní ìmọ̀ tó pọ̀ láti gba bàbá mi lọ. Mo pé Ọlọ́run ọba mi á fi ọgbọ́n ìmọ̀ àti òye láti tẹ̀síwájú. Ọlọ́run á fi fún wọn lọ́kàn lágbára bọ́tọ̀ kékeré mi kàn ní wípé ẹ má bẹ̀rù ẹ má fòyà mo fẹ́ kí ẹ mọ̀ wípé bí àwọn ọmọ kan tí ń ṣe ọmọ Yorùbá tí wọ́n lè ever gbà kí àbùkù àbí ẹ̀gbin kankan kó kàn ní no matter anything please continue with what God send you àtẹ̀yìn àti bàbá wa Mọ́tàfáàjì Akíntóyè àgbà dáadáa ni bàbá yẹn I so much love that daddy. Bàbá yẹn sọ̀rọ̀ kan lórí ètò ìkànnà àwọn mídíà wàyè dára ní lẹ́yìn ọjọ́ Sunday wọ́n ní I love everybody exceptional wọn ò yọ ẹnikẹ́ni sọ́tọ̀ àwọn tí a ń pè ní leader gidi gangan nìyẹn tí wọ́n kì í wọ àṣìṣe ọmọlẹ́yìn. Bàbá we love you so much Òòṣà we love you so much continue with your work ẹ ṣeun gan Táíwò Thomas ìdíjẹ. ẹ ṣe o thank you brother wa ìdíjẹ bí over to you. Òòṣà ó ju bàbá wọn lọ ọ̀rọ̀ ẹ̀kan kọ́ ipò àtàkì lọ́la ọ̀rọ̀ ẹ̀kan kọ́ bàbá mi Òòṣà ẹ̀kọ́ wọn ìgbà tó lọ fún ìrìnkẹ́ ẹ̀ka ńlá. Gbogbo nǹkan tí wọ́n sọ yẹn fún yìí títà dìde. Wọ́n ọ̀bẹ kí ẹ kọ̀ǹtínú iṣẹ́ tí Ọlọ́run tó kù ní ẹ̀gbọ́n kan lẹ́sìn. Ẹ fi àwọn ọmọ yín tá a tẹ̀lé yín tá a fi tọkàntọkàn tá a fi tẹ̀lé yín tá a ń bá iṣẹ́ tẹ̀lé tí tá a ń bá yín lọ. A wà pẹ̀lú yín. Ọlọ́run bá wà pẹ̀lú yín. Gbogbo àwọn tí ń kẹnu pélébélé yẹn ní agbára lọ́wọ́ ṣẹ̀. Wọ́n padà wá fẹnu ọlẹ̀ náà níwájú yín. Àtúntò tẹ́lẹ̀ bàbá àti òòtà ẹ má fẹ́ kan náà bàbá mi mo fẹ́ sọ fún Akíntóyè bàbá ọlọ́ọ̀jẹ̀ kárí ìfẹ́ ẹ bu àjẹpẹ́ lágbára lọ́wọ́ lóòjẹ́ ẹ bu adílẹ̀ lẹ́yìn náà ikú kan ò ní dájúgbà lọ́wọ́ wa mo gbàgbà tí ilẹ̀ tó bá wà fún ìjẹsẹ̀ ní ẹnu wáyé ti àná ló tẹ̀lé kan fún yín ẹ má wọ ẹnu ṣe o ẹ má wọ ẹnu wọn o iṣẹ́ tó ń gbé fún yín ní kẹ́ẹ̀kan títò Elédùmarè yóò gbà pẹ̀lú yín àdúgbò tí lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀dùkọ́ ọ̀gá àwọn olùkọ́ ẹ̀ ń bẹ̀rù o bàbá mi pásítọ̀ Fọlá ẹ bá wa fi ìṣẹ́jú méjì ẹ fi ta bàbá wa Májàsọ́lá àti bàbá wa kíkẹ́ ẹ bá fi kà wọ́n lámọ̀ràn pé káwọn kan bàjẹ́ o wípé òun tó dára kì í ṣọ̀fẹ́. Yes sir ẹ ṣeun sir ẹ tí ẹ rí gbogbo ọmọ Yorùbá mo kọ́kọ́ fẹ́ bẹ̀ wípé kán jọ kán má dalẹ̀ àwọn bàbá wa méjèèjì yìí o gbogbo ọmọ Yorùbá mo kọ́kọ́ fẹ́ bẹ̀ ṣe rá àwọn bàbá méjèèjì yẹn níwájú Ọlọ́run àti ènìyàn pẹ̀lú ìran tí Ọlọ́run Olódùmarè fi wọn ẹ̀mí ní 2020 hàn lè dalẹ̀ wa o nítorí pé Olúwa ló gbé wọn dìde láti kó wa kúrò lóko ẹrú bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn bẹ́ẹ̀ ṣe ẹ̀kan wò wọ́n gẹ́gẹ́ bí èèyàn ní ṣùgbọ́n Olódùmarè gangan ti gbé wọn wọ̀ àwọn òdẹ lè dalẹ̀ Ọlọ́run náà lè dalẹ̀ wa àwa gangan ni mo fẹ́ lè sọ pé a nílò encouragement jù ká má deny wọn torí wọ́n ti fi gbogbo ẹ̀ lélẹ̀ náà kí n wá padà sọ́dọ̀ àwọn ìyẹn fún gbogbo àwọn ọmọ Yorùbá nìyẹn o ká má padà sẹ́yìn dẹ fún àwọn bàbá wa Chief Sunday Igboho Chief Dr. Adéyẹmọ Adéníáfítọ̀ọ̀tọ̀ dárúkọ Igboho the younger royal ambassador the lion of the tribe of Yoruba land bàbá wa ojú òní tì yín ẹ ṣe ìmọ̀ràn mi sí ni pé ẹ má bínú sẹ́nibọ̀dì o ẹ má sọ̀rọ̀ òdì sẹ́nibọ̀dì o
Ọlọ́run Olódùmarè tó gbé yín dìde tó pè yín láìpẹ́ gbogbo general overseer ló máa ṣèkì iná gbóṣùbà fún yín pé ẹ gbìyànjú tẹ kó wa kúrò lóko ẹrú. Gbogbo ọba láwa sọ pé ẹ ṣé tẹ kó wa kúrò lóko ẹrú. Bàbá wa Akíntóyè, ojú òní tìyín, ẹ pẹ́ fún wa sà. Àwa mọ̀ wípé ẹ wà pẹ̀lú wa, so ẹ ṣé. Díẹ̀ ló kù, ẹ ti fẹ́, Ọlọ́run ti bá yín yanjú ẹ̀ gẹ́gẹ́ bẹ ṣe ń sọ fún wa. Àwa bẹ̀ yín, ẹ jọ̀ọ́. Ní gbogbo nǹkan tẹ́ bá ń sọ, ẹ ṣáà máa fìlà má wo bẹ̀. Mo ṣáà ní kẹ́ rọra gẹ̀, ẹ ṣáà máa fi ṣoṣù títí tẹ́ fi kó wa já. Torí à ń wá ọ̀nà láti rí wípé ilẹ̀ ìlérí t'Olúwa ti fi wọ̀nyí kẹ́ má débẹ̀, ṣùgbọ́n ẹ ti débẹ̀. Ògo ni fún Ọlọ́run. Ẹ ṣeun bàbá wa, ẹ ṣeun. Ẹ ṣe kò dúpẹ́ bàbá Èkìtì ìṣẹ́jú méjì ẹ bá wa gba bàbá wa olóyè bàbá wa ẹ ṣe àmọ̀ràn mi sí àwọn bàbá méjèèjì ni wípé lákọ̀ọ́kọ́ kán mọ̀ pé ènìyàn lènìyàn máa jẹ́ ènìyàn máa jẹ́ tá bá ti ní mọ̀ pé ènìyàn lènìyàn máa jẹ́ inú mi dùn pé Ọlọ́run fún àwọn méjèèjì ní ọgbọ́n àti ìmọ̀ àti òye. Àkọ́kọ́ tẹ́nìyàn kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ láyé nìyẹn. Ènìyàn lènìyàn máa jẹ́. Ènìyàn wá láti bìyàn ṣubú. Ènìyàn ní ò ní gbà kí ènìyàn ó bí òun ṣubú. Torí àwọn bàbá wa sọ wípé ẹja ni ẹja jẹ sára. Bí ẹja ṣe ń jẹ ẹja sára, lọ́mọ ènìyàn ń lo ọmọ ènìyàn láti gòkè. Kọ́ndé ìkejì kan ní lọ́kàn wípé Ọlọ́run ló rán wọn níṣẹ́ o. Láàárín 80 million ọmọ Yorùbá lọ́lọ́run ti fà wọ́n méjèèjì sókè pé ó fẹ́ lò wọ́n. Tí Ọlọ́run ṣe wọ́n ní ohun èlò sí ọlá. Ọlọ́run ló rán wọn níṣẹ́, kì í ṣe àwa la rán wọn. Kọ́ndé ìkẹta ìmọ̀ràn kẹta tí mo fẹ́ gbà wọ́n rèé. Tí mo dẹ̀ mọ̀ pé àwọn bàbá méjèèjì Pọ́fẹ́sọ̀ Bánjí Akíntóyè àti Dr. Chief Sunday Olóyè Ìgbòho Òòṣà. Ká má wọ ojú rere ènìyàn, ṣùgbọ́n ká dúró ti Ọlọ́run tó pè wọ́n. Apẹni ni kì í pe ní bóyá jẹ o. Ká má bẹ̀yìn, àyàn Sámsónì láti kó ìran rẹ̀ kúrò nínú ìgbèkùn. Ṣùgbọ́n ènìyàn òjò oríṣẹ́ yẹn jẹ́ o. Táwọn bàbá yẹn bá ti ní lọ́kàn wípé Yorùbá kọ́ ló rán wọn níṣẹ́, Ọlọ́run rán wọn níṣẹ́ fún ìran Yorùbá ni. Ká gbójú sókè kan máa wo Ọlọ́run yẹn. Nígbà tán bá bí a ṣe wà lórí ó ta kókó yìí, ká gbójú sókè kan máa wo ẹni tó rán wọn jẹ́. Bí Ọlọ́run ló rán wọn. Torí àwa Yorùbá tọ́lọ́run rán wọn sí, a ṣetán láti bì wọ́n ṣubú. Àwọn tí Ọlọ́run rán Mósè sí, wọ́n ṣetán láti bì Mósè ṣubú. Ṣùgbọ́n tí wọ́n bá ti dúró tán wojú Ọlọ́run yẹn, Ọlọ́run ìwọ ló pè mí, èmi kọ́ ni mo pera mi. Láàárín 80 million ọmọ Yorùbá lọ́lọ́run ti fa bàbá Akíntóyè sókè, lọ́lọ́run ti fa olóyè Sunday Ìgbòho sókè. Kì í ṣe ọgbọ́n wọn, kì í ṣe ìmọ̀ wọn. Táwọn yẹn bàbá yẹn ò bá ti bẹ̀rù ènìyàn, ṣùgbọ́n ká máa bẹ̀rù Ọlọ́run. Ká dẹ̀ máa wò Joseph wípé kí èmi kó ṣe èyí kí n ṣẹ̀ sí Olúwa. Nẹ́tíwọ́ọ̀kì wo ẹ má bínú. Nẹ́tíwọ́ọ̀kì mi ò máa padà ń sìn. Ṣé fóònù náà lọ? Nẹ́tíwọ̀kì wà lẹ́gẹ̀dì nẹ́tíwọ̀kì wọn ni. Nẹ́tíwọ̀kì wọn ni. Nẹ́tíwọ́ọ̀kì. Wọ́n bá ti gbé àmà tí wọ́n padà yìí náà láti máa ń lọ. Olóyè Sunday ọmọ Adéyẹmọ ní kékeré kan lè ṣiṣẹ́ pọ̀ fún wa àti bàbá Akíntóyè. Ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ ẹ̀ máa ń lọ ẹja jọ kọ́ nínú omi. Ó ní ọmọ Adéyẹmọ ọmọ bẹ̀rù
àwa ń bẹ lẹ́yìn rẹ̀ Sunday Igboho mami kan àgbàgbò yí ọ̀ka o ọmọ Yorùbá bẹ lẹ́yìn rẹ̀ ọmọ Yorùbá bẹ lẹ́yìn rẹ̀ o ọmọdé yẹn mọ mami kan àgbàgbò yí ọ̀ka Akíntóyè má bẹ̀rù àwa àgbò yí ọ̀ka. Akíntóyè bẹ̀rù o, àbágbó yí ọ̀tá o, àwa ọmọ Yorùbá ń bẹ lẹ́yìn rẹ̀. Àwọn ọmọ Yorùbá ń bẹ lẹ́yìn rẹ̀ o. Akíntóyè má bẹ̀rù, àbágbó yí ọ̀ká. Bàbá wa, ti Sunday ọmọdé ọmọ ọ̀dọ́ yìí máa ń bẹ̀rẹ̀ ọjà sọ́dọ̀ bàbá Akíntóyè. Yorùbá ní ohun tó dára kì í ṣọ̀fẹ́. Nínú ìrìn àjò òmìnira kò sí tí ojú ò lè rí. Àwọn kan máa ṣe bí ẹlẹ́ran ara náà afẹ́kùn lórí abíùmá. Ṣùgbọ́n nínú ìrìn àjò òmìnira, o lè bára ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. O lè bára ẹ̀ ní kóló dọ́ńjọ̀n. Wọ́n lè yìnbọn sí ẹ lẹ́sẹ̀. Wọ́n lè yìnbọn sí ẹ lápá. Wọ́n lè bà ẹ́ lórúkọ jẹ́. Wọ́n lè pè ẹ́ lórúkọ tó jẹ́. Wọ́n lè damage the property. Many other things like that. Irú èdè ìkojú olóyè Sunday ọmọdé yẹn. Ṣùgbọ́n téèyàn bá ní àforí tiẹ̀ tí ikú ò dẹ̀ pa á, ayọ̀ ló máa ń gbẹ̀yìn ẹ̀. Ẹ wo ibi tó gbẹ̀yìn ẹ̀ sí fún Nelson Mandela. Ẹ wo ibi tó gbẹ̀yìn ẹ̀ sí fún Desmond Tutu. Ẹ wo ibi tó gbẹ̀yìn ẹ̀ sí fún Jacob Zuma. Ẹ wo ibi tó gbẹ̀yìn ẹ̀ sí fún Thomas Sankara. Ẹ wo ibi tó gbẹ̀yìn ẹ̀ sí fún former president Ghana yìí. Kini kan Nkrumah ẹ̀wọ̀n tó gbẹ̀yìn sí wọn. Wọ́n tajà yẹn ire àti ayọ̀ ló gbẹ̀yìn fún wọn. Ẹ má bọkàn jẹ́ àtẹran lọ́mọ àtàpótí ètò àpótí ètò àti èyíkéyìí yóò wù kó jẹ́ ní gbogbo wọn bábà sọ̀sọ̀ kú sọ. Ẹ má tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pẹ́ẹ́ ní wọn. Ẹ tiẹ̀ ní wọn ní kì í ṣe bẹ́ẹ̀ má ṣe pé ẹ rí wọn. So ìdíje mi ṣe máa pàrọwà fún yín nípa àṣejù ẹ̀yìn nìyẹn wípé ẹ má wo ibi tí wọ́n wà ẹ jẹ́ ká máa sọ sọ́fẹ́ sọ. Bàbá mi Pírọfẹ́sọ̀ Bánjí Akíntóyè àgbà tí ò nínú lọ́mọ ẹ̀ ń bọ̀ jọjọ. Bàbá dákun ó má bínú sí wa. Àgbà tí ò nínú lọ́mọ rẹ̀ ń bọ̀ jọjọ. Bàbá dákun ó má bínú sí wa. Bàbá mi Pírọfẹ́sọ̀ Bánjí Akíntóyè Ọlọ́run ló pè ní Ọlọ́run ló yàn ní pé kí ẹ wá nídìí ìrìn àjò Yorùbá nation. Ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ já Ọlọ́run kulẹ̀ orí pé ènìyàn kan sọ̀rọ̀. Ẹ lè bínú, ẹ lè paraya. Ṣùgbọ́n tẹ bá ti ń bínú tẹ bá ń paraya ẹ máa rántí pé ó lẹ́ni tó pè yín sínú iṣẹ́ náà. Ìyẹn ni Ọlọ́run Olódùmarè. Òun ni kẹ́ ẹ máa wò, kẹ́ ẹ máa bá ìrìn àjò yín lọ, kẹ́ ẹ máa lead wa lọ. Títí Ọlọ́run sọ pé tó ibi tó bá dé yóò kó ti gbìyànjú. Àwa dẹ̀ wá bẹ Ọlọ́run wípé ní ìwà láyé ní ká gba orílẹ̀-èdè Yorùbá nation yìí. Kí omi jí ayọ̀ ó lè jáde lójú. Kí ọ̀rọ̀ ìdùnnú ọ̀rọ̀ ayọ̀ ó lè jáde láti ẹnu. Ẹ̀bẹ̀ táwa ń bẹ Ọlọ́run nìyẹn. Ẹ má bọkàn jẹ́. Adúgbò náà gbogbo ẹ̀yin tẹ́ wà ní Lédígé ti wọlé ẹ̀jẹ̀ ká fún ọ láàyè láàrin ìṣẹ́jú bíi méjì mẹ́ta ká wa sọ̀rọ̀ láti ẹ̀kásẹ̀ ètò nílẹ̀ adúpẹ́ ọ̀sùn Lédígé ẹ̀gbọ́n sókè. Ẹ ṣeun gan bàbá mi. Ẹ káalẹ́ sà, ẹ káalẹ́ mà o. Ẹ káàárọ̀, ẹ káàsán ní gbogbo ibi tí ẹ bá wà àkókò tí bá dé báyìí. Lédígé ẹ sọ dáadáa. Okay sà. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ according to the time tó bá bá a ní. Ó wá sí lẹ́sìkẹ́ báyìí. Ó ti lẹ́sìkẹ́ o. Ọmọ Lúkà, Ọlọ́run tí ó jẹun lálẹ́ yìí. Ọlọ́run tí ó jẹun lálẹ́ ọmọ Lúkà.
bóyá lẹ mọ̀ yín pé àwọn èèyàn nínú kọ́mẹ̀ntì ẹ̀yin náà lè dìde ìyàwó ní tìlú fún ẹ̀yin náà gbé fún sọ́nà máa pè sí ẹ sọ fún ìyàwó yín pé ẹ ti gbàlejò ẹ ti gbọ́gbọ́ fún lady k continue jọ. Kí ni kú oríire mo ti jẹ̀bú ọmọ pàkìtì o. Ẹ jẹ́ kí lady k sọ̀rọ̀ jọ ẹ ká gbóhùn lady k bọ̀ sọ̀rọ̀. Mo kí bàbá mi ọmọ níta, mo kí yín bàbá mi lẹ́kìtì, mo kí yín o bàbá mi pásítọ̀ Adébóyè, mo wá tún kí yín dádì mi Ìbíyẹmí Ismail láti ìlú Bẹ̀nẹ̀, mo kí gbogbo yín. Ẹ kú wájú ẹ kú iṣẹ́ takuntakun o, a máa dún wá ṣe àdíṣìṣọ́ o. Mo wá kí gbogbo ẹ̀yà ara lẹ́ gbogbo ẹ̀yà ojúlówó ọmọ kan lẹ́kàárọ̀ òjúwe. Gbogbo ẹ̀yà amúlùdún of Yorùbá nation. Gbogbo ẹ̀yà fàdúrà táyé ṣe of Yorùbá nation. Gbogbo ẹ̀yà ológo tó mú yes Yorùbá nation. Gbogbo ẹ̀yà ọmọ kan tó ṣàpọ̀pà, ọmọ kan tó rí ẹ̀wọ̀ àfẹ́ Yorùbá nation. Mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá ẹ kú kalẹ̀. Ẹ ṣeun bí ẹ ṣe bá wa pé ní orí ètò ilé àṣẹlẹ̀. Ẹ ṣe bá ṣe bá wa ṣí ètò. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin oní kọ́mẹ́ǹtì náà. Mo wá fẹ́ fi àsìkò yìí, mo wá fi bẹ̀yìn pé kẹ́ má bínú pé mo pẹ́ lẹ́yìn kí n ba lè pẹ́ láyé ni. Ẹ má bínú sí mi. Mo wá fẹ́ lo opportunity, mo fẹ́ fi bá gbogbo ọmọ kan lẹ́kàárọ̀ òjíire sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ gbà fún Ọlọ́run nínú ayé bàbá Akíntóyè. Àtẹ̀yin tí ẹ gbà fún Ọlọ́run nínú ayé Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo fẹ́ fi àsìkò yìí sọ fún wa wípé Yorùbá nation no going back. Ẹ má jẹ́ kí a listen sí ariwo ọjà. Ohun tí a bá lọ sọ́jà, ohun tó fa ọjà, ohun tó dá ọjà sílẹ̀ òun ni ká wò ó. Kí nìkan náà ni Yorùbá nation? Tí ò bá ń ṣe Yorùbá nation tó sọ gbogbo wa pọ̀, tí ò bá ń ṣe Yorùbá nation tó fà á, tó fi di ohun tí a padà kẹ́ran mérò, àní mo dúpẹ́ o. Àní mo ní pápúlẹ̀kẹ́ ọ̀gẹ̀dẹ̀ odò, àní mọ̀ àwọn elépè international worldwide. So mo bẹ̀ wá, mo rọ̀ wá ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Yorùbá nation tí ó so wá pọ̀, tó fi di wípé ẹlòmíì ò lè sùn wọn lè wo, tó fi di pé bọ́kọ ẹlòmíì kú owó oúnjẹ dátà ni ó fi rà. Yorùbá nation yẹn wá ní kẹjá gbajúmọ̀ o. Ẹ má jẹ́ oṣù, ẹ má jẹ́ orẹ̀ wá o. Ṣé rí gbogbo àwọn tó ń jàporó yẹn fi wọ́n sílẹ̀, ó tó tán lọ́dún eégún. Carnival lọ̀rọ̀ wọn ó máa tó kánlẹ̀. Inú mi ń dùn, ayọ̀ mi kú. Àwọn èèyàn tó kí Ọlọ́run ṣí ní ìyè, àwọn náà ti rí bó ṣe ń lọ. Orílẹ̀-èdè la fẹ́ gbà kì í ṣe garage. Orílẹ̀-èdè la fẹ́ gbà kì í ṣe state. Gbogbo àwa tí à ń jà ìjà òmìnira Yorùbá nation, kò tí ì sí ẹni tó gba orílẹ̀-èdè rí nínú wa. Gbogbo wa ó hù wá ni bí wọ́n ti ṣe ń ṣe láwọn orílẹ̀-èdè kan tí àwa náà fẹ́ ṣe, tá dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run fúnra rẹ̀ òun ló sàn ìwà. Nítorí tí Ọlọ́run ò bá gbà fún wa ni, gbogbo bá ti ṣe ń sọ láti ìgbà yìí, ìṣẹ̀lẹ̀ burúkú àti ìṣẹ̀lẹ̀ tẹ́ni oníkálukú àti ṣe kí ni ká ti ṣeré agbẹjẹmọ́wọ́, tó oníkálukú àti sinmi ẹnu ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ti kọ́ wípé orílẹ̀-èdè Yorùbá máa dúró. Kò sẹ́ni tó lè tún ṣe Ọlọ́run wò. Oṣù àti àjẹ́ ò lè tu wò. Àwọn oníṣẹ̀ṣe ò lè tu wò. Àáfà ò lè tu wò. Pásítọ̀ ò lè tu wò. Ọlọ́run nìkan ló mọ bó ti ṣe ń ṣe iṣẹ́. Òun lọ̀rọ̀ ẹ̀ yé. Òun ló mọ ìgbà àti àkókò tí a máa gbé àsíá Yorùbá nation sókè. Mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ má jẹ́ kí wọ́n tì wá gbọ̀ngbọ̀n mọ́. Ẹ má jẹ́ kí wọ́n tì wá lọ sí oko ìparun. Mo come across àwọn fídíò kan. Mo dẹ̀ ti download àwọn fídíò yẹn sọ́wọ́. Mo wo bí wọ́n ṣe chájì MKO Abiola. Bí wọ́n ṣe fi ẹ̀sùn àfi ipá gba ìlú, bí wọ́n ṣe fi kàn án, bí wọ́n ṣe arrest ẹ̀. The last interview tí Abiola grant pẹ̀lú àwọn BBC, bó ṣe grant interview yẹn nínú mọ́tò nígbà tí wọ́n gbé lọ. Ó bani nínú jẹ́, bani lọ́kàn jẹ́. Irú nǹkan bẹ́ẹ̀ yóò tún gbọdọ̀ ṣẹlẹ̀ sí wa mọ́ ní ilẹ̀ káàárọ̀ òjíire. Irú nǹkan bẹ́ẹ̀ yóò gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́ láàrin ọmọ káàárọ̀ òjíire. Wọn ò gbọdọ̀ chájì wa fún irú ẹ̀sùn bẹ́ẹ̀ yẹn mọ́.
Gbogbo àwọn tó pariwo ìtẹ́rìbù are beating on their life. Ó bẹ́tà ká jókòó ká tó bó ṣe yẹ ká tó kó ba lè rí bó ti yẹ kó rí. So mo bẹ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní àkókò yìí. Àwa ò padà nínú Yorùbá nation. Bàbá Akíntóyè ò padà. Ọmọ Adéyẹmọ ò padà. Ẹ̀yin náà ẹ má padà. Ẹ dúró tán, ẹ gallant. Ẹ tún ṣòkòtò yín so. A ti fẹ́ débẹ̀. Nítorí èmi mọ̀ wípé a ti fẹ́ débẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ló mọ ọjọ́ tí a máa débẹ̀ ni. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣera wa lọ́kan. Ẹ jẹ́ ká fi ìjà sílẹ̀. Èmi ò ní tí Dúpẹ́ Onítìrí àtàwọn tó kù ẹ bá wá ká máa fún wọn o. Ẹ̀yin dádì mi, ẹ̀yin mídíà, tó bá wá ẹ dá padà fún wọn, ẹ ṣiṣẹ́ dá padà ní ká jẹ́ ká máa ṣe fún wọn. But struggle Yorùbá nation àwa tí a gbà fún àwọn tí Ọlọ́run fi ṣe aṣíwájú wa, ẹ jẹ́ má jẹ́ ká bára wa jà. Ẹ jẹ́ ká lo ìfẹ́. Ìfẹ́ ló ṣe àgbà ohun gbogbo. Ìfẹ́ lènìyàn fi débi gíga. Ìfẹ́ lènìyàn fi ràánú gbà. Ìfẹ́ lènìyàn fi dẹni yẹni ẹ̀yẹ láwùjọ. Tí ìfẹ́ bá wà láàrin gbogbo ọmọ Yorùbá, tí a bá jọ pa ohùn pọ̀ tí a gbóhùn sókè tí a ké sí Olódùmarè wípé tẹ́ nínú oṣù yìí a fẹ́ kí àsíá Yorùbá nation kó gòkè. Tí ìfẹ́ tó tó ìfẹ́ bá wà, ó di dandan Olódùmarè máa gbọ́ nítorí ibi ìfẹ́ lọ́lọ́run gbé, ibẹ̀ ló máa ń ṣe àmì sí. So ẹ jọ̀ọ́ gbogbo àwọn ọmọ kọlẹ̀ káàárọ̀ oòjíire, gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti home based media àti world media àtàwọn tí wọn ò sí nínú world media, ẹ jẹ́ ká padà síbi ìfẹ́. Ìgbà tí gbogbo wa jọ ń lo ìfẹ́ nígbà tí màdàrú ò tí dé, ẹ wo bí iṣẹ́ yẹn ṣe ń wú àwọn èèyàn lórí, ẹ wo bó ṣe ń lọ tí àyà ìjọba Nàìjíríà gan ń já pé àwọn pípù yìí máa ti ṣe kíni, ọmọ àti ń lọ. Kó tó di wípé wọ́n wá lọ gbé alápẹ̀rẹ̀ ìjà lọ wá tó wá da gbogbo ẹ̀rú. Tí alápẹ̀rẹ̀ ìjà lọ ò bá wọlé ni, by now a ti máa kọrin ọpẹ́, a ti máa jubilate. So mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lo ìfẹ́, ẹ jẹ́ ká dúró tira wa, ẹ jẹ́ ká fi inú kan ṣe. No retreat, no surrender. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ẹ ṣé màmí Lady K, ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, wọ́n ní no retreat, no surrender. Iwájú iwájú lọ̀pá ẹ̀bìtì ń ré sí, àyún lọ àyún bọ̀ lọ́wọ́ ń yẹnu, àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà, ibi wọn rí o, wọ́n kígbe àwa lọ. Yorùbá nation no going back. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ ti dúró tì wá láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò. Rájí Idris, mo kí ni mo dúpẹ́ o. Màámi Adéjọkẹ́ Adédàpọ̀, ẹ káàbọ̀, ẹ kú àdúró tì wá gbogbo ìgbà. Ẹ kú àdúró tì òtítọ́. Mo kí yín. Akalamagbo TV, mo mà kí yín o, ẹ kú àdúró tì wá o. Kẹ́mi Alákìjà, mo kí yín o, wípé ẹ kú kó lè dáa. Ṣítù Ọmọwùmí, mo kí yín, ẹ ṣeun, ẹ ṣeun. Olúwagbémiga Adélẹ̀yẹ, mo kí yín o, ẹ ṣé. Ọlá Akínyẹmí, mo kí yín pé ẹ káàbọ̀. Màámi Fọlọ́runṣọ́ Ìyàndá, bàbá mi àfà Fọlọ́runṣọ́ Ìyàndá, mo kí yín, ẹ kú àdúrótì, ẹ kú kó lè dáa. Ìbíyẹmí Oòduà, ẹ ṣé o, ẹ kú iṣẹ́ náà. Akínọlá Mọ́rákínyọ̀, gbogbo yín la mà kí, àmàlólódì ẹnìkan. Màámi Comfort Adélẹ̀yẹ, mo kí yín o. Adéyẹmí Adéyẹmọ olóko Ìgbòho, mo kí gbogbo yín pátápátá. Yèyé Oge Kádíjà, ẹ ṣeun o, mo rọ́wọ́ yín, ẹ kú àdúrótì gbogbo wa. Adéwálé Saheed Akin Samuel, gbogbo yín la mà kí o. Ayọ̀mídé Adéyẹmọ, mo tún kí ẹ̀yin náà wípé ẹ kú àdúrótì, ẹ kú kó má bàjẹ́, ẹ kú àdúrótì, ẹ kú kó má bàjẹ́. Ẹ ṣé o, mo dúpẹ́ o. Ọmọlúkà ni mò ń jẹ́ o. Ẹ̀yin tí ẹ bá fẹ́ kọ́ńtàtì Ọmọlúkà, bóyá ẹ ní kankan tàbí kejì tẹ́ fẹ́ bá wa sọ, nọ́mbà yẹn ni mo pin sí ojú fọ́nrán yẹn, 07046092484, 07046092484. Nọ́mbà tẹ́ máa fi bọ́ Ọmọlúkà sọ̀rọ̀ nìyẹn. Ní WhatsApp ni o, preferably WhatsApp. Ẹ̀yin tẹ́ bá wà ní outside Nigeria, ẹ ti mọ kóòdù tẹ́ máa fi sí +234. Ẹ yọ 0 àkọ́kọ́ yẹn kúrò, ẹ wá tẹ̀lé tó kù sí. Gééré ló máa ṣe, ọ̀dọ̀ Ọmọlúkà ló ti máa land. Ẹ ṣé, mo dúpẹ́ pẹ́ òkun. Ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo. Àwa sì máa gbé inú ilé Olúwa láéláé. Àmín.